làárọ̀ wá ẹ làárọ̀ wá ẹ làárọ̀ wá torí Mọ́tọ́lá ni mo ṣe ń pè yín o ẹ̀yin tó láyé abániwówó lórúkọ tá à ń pè wọ fa ọ̀dádá tí ń darí ìlú wa lórúkọ tá à ń pè ìwọ èṣù ọ̀daràn ajèrèbojú wíwìnwín lórúkọ táwa àyà ń jẹ arọ tí ń tẹ̀pá òjé wọ̀lú lórúkọ tá à ń pè wọ òrìṣàlá ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ni mo pè lónìí kẹ́ ẹ lọ gbé Mọ́tọ́lá wá kẹ́ ẹ lọ gbé Mọ́tọ́lá wá torí ìsànbọ̀rún ni mọ́jú wàrà ń paṣọ ẹ̀dá ẹ gbé Mọ́tọ́lá wá bádìí ẹ̀ bá sunkún aṣọ ìyẹ́ bò ni Ọmọ́tọ́lá o Mọ́tọ́lá o Ọmọ́tọ́lá o Mọ́tọ́lá o Ọmọ́tọ́lá o okùnrin káàbọ̀ káàbọ̀ ẹyẹ ayé rè ó yá fẹnu kù lẹ́nu ó káàrè láì ó yá ṣírí sókè ẹyẹ ayé ti kí ọ káàbọ̀ ó sì ti pa ọ́ láṣọdà ó ti dára wa báyìí o bẹ́ẹ̀ni ó ti mú orúkọ tiẹ̀ wá látọ̀run bẹ́ẹ̀ni látòní lọ orúkọ rẹ̀ á máa jẹ́ ẹyẹ tí ń tì òde ọ̀run nítorí wípé látọ̀run òun ló ti mágbára tiẹ̀ wá bẹ́ẹ̀ni ẹyẹ tí ń tì òde ọ̀run ẹyẹ tí ń tì òde ọ̀run ẹyẹ tí ń tì òde ọ̀run. mo bi yín léèrè yìí pé ta ló kó owó mi nínú ilé yìí ẹ̀yin méjèèjì dákẹ́ ẹ̀ sọ̀rọ̀. èmi kọ́ mo kówó àbí. ẹ̀yà mi padà wá gbowó wá gbọmọ grandma ṣé torí 5,000 alẹ́ ṣe wá pè mí lórí fóònù ọlọ́run ní kọ́kadà má gbà mí. ẹ gbà mí. èmi ò kówó yín o èmi kọ́ mo kó 5,000. gbọ́dọ̀ ṣe 5,000 tó torí ó dín ní 5,000 naira tán lẹ́ẹ̀kan ṣoṣo òní torí ẹ ṣé èmi torí àpè ẹ ọ̀kadà ìbá ti gbá ẹ̀ dànù bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé wọ́n ló kówó mi. èmi kọ́ mo kó. ìwọ ló kó torí mo ti ráṣọ tuntun nínú ilé o èmi ò dẹ̀ mọṣẹ́ tó ń ṣe tó fẹ́ fi rówó tó fẹ́ fi raṣọ yẹn ibi tó bá kówó mi sí kó bá mi kó o. but Kẹ́hìndé wọn náà ó bàjẹ́ o màmí ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. yóò bú mi. ibo ló ti rówó tó fi rà. ibo mo ti rówó tí mo ṣe wọn náà bí mi ṣé mi ní boyfriend ni. o ti ní boyfriend ìwọ yìí ní boyfriend. káàbọ̀ jáde èjì rẹ̀ àwọn mi kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń fà. ayé àdá 5,000 naira ni mo wá tì nínú ilé yìí. ẹ wo owó tì nínú ilé yìí náà. ta lógun. èmi kọ́ mo kó wọn èmi kọ́ mo kó wọn. ìwọ kọ́ ìwọ náà kọ́ ẹ dúró náà ṣé owó lẹ́sẹ̀ méjì ńlẹ̀ tó máa fi rìn jáde kúrò nílé ni ẹ tètè jẹ́wọ́. ẹ wò àbọ̀ abálọ̀rọ̀ yín nígbà tí n bá dá ìyá yín lóhùn tó bá tiẹ̀ lọ àá wà padà sórí ẹ̀ ó ti yé yín ó yá ẹ kúra yín lọ. Kẹ́hìndé jẹ́wọ́ o jẹ́wọ́ o. ẹ ti mọ́lẹ̀ mọ́. ẹ kúra yín lọ bò bọ́n ṣe yà kálábàlà. ó ga ọ màámi wọ́n ti mọ́lẹ̀ mọ́. àbí o wọ́n tí mo ti ẹ̀ pè é sí ṣe pàtàkì. sísèrè sí wọn létí ilé 16 lápá ọ̀tún 16 lápá òsì níwájú àti lẹ́yìn kétí yín ó di gbọ̀n. ọmọ ṣàlẹ́wà kí ló ń ṣẹlẹ̀ iṣẹ́ tí ẹgbẹ́ gbélé ẹ lọ́wọ́ ó kàn ó ṣe kí ló dé. Màámi kì í ṣe pé mi ò fẹ́ ṣiṣẹ́ tẹ́gbọ́n rán mi gbogbo ìgbà tí n bá ti dé sàkánì tó yẹ kí n ti ṣiṣẹ́ yẹn ó ní pásítọ̀ kan tó wà ń bẹ̀ tó jẹ́ pé gbogbo ojoojúmọ́ ayé àdúrà mi ṣáá tí mo bá débẹ̀ báyìí pé mo fẹ́ ṣiṣẹ́ ó máa bẹ̀rẹ̀ sí ń rọ̀jò àdúrà ni ó má dàbẹ́ ni pé iná fẹ́ ju ọ̀tá mi máa tún kúrò ń bẹ̀ ni kì í ṣe pé mi ò fẹ́ ṣe Màámi. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ṣàléwá ò kì í ṣọmọ kékeré ẹnikẹ́ni là á tẹ̀ omi kómi là á bù fàlejò tá a fẹ́ ó yẹ kó mọ tó lè ṣe ó ti ń pẹ́. mo gbìyànjú. ó ti ń pẹ́ o ìwọ náà mọ̀ pé ẹyẹ ò ní pẹ́ rè yẹ. bẹ́ẹ̀ni. ìwọ náà mọ̀ pé kò ju bí oṣù 16 lọ mọ́ nísìn tí gbogbo ẹgbẹ́ máa máa wojú ẹ̀. mo mọ ṣe kíákíá. pípé kí n ti parí ẹ̀ náà ló ń ṣe mí náà. ó dà kò burú àṣeṣe. àṣẹ.
Sisire ṣí wọn létí. Ilé 16 lápá ọ̀tún. Lápá òsì, níwájú àti lẹ́yìn. Kí Sisire ó ṣí ní létí. Báwo wá ni? Ọkọ ẹ̀ ńkọ́? Àlàáfíà ló wà. Báwo ni business ẹ lọ? Ń lọ dédé. A máa lọ dédé. Má ṣe. Hello. Báwo ni ṣe la fẹ́ rẹ̀? Kí ló dé ní táìmù yìí? Àlá. Irú àlá wo nìyẹn tó lè jẹ́ kó dọ̀là kó tó pè ní? Ìyàwó mi wà nílé. Ẹni tí mo jáde kó lẹ́gbẹ̀ẹ́ sí kí n tó bọ́ sí living room. Kó lè gbẹ jáde sọ nǹkan tó fẹ́ sọ fún mi nílé ló wà. Ok, kí ni nǹkan náà? Ìyàwó mi wà nílé sẹ́ẹ̀. My dear, ọlọ́jọ́ èní ò ní jẹ́ àbúrò ní ìṣẹ̀lẹ̀ sẹ́ni kankan wa. Ìyàwó mi ò gba ibì kan jáde, èmi mú kó lẹ́gbẹ̀ẹ́ sí mo bọ́ sí ti room bí báyìí sin right now. O gbọ́? Ohun tó bá fẹ́ bá mi sọ lọ́la, right? What's that? Mo ní ìyàwó mi wà nílé, kí ló ṣe é gan? Màá bẹ̀ sọ lọ́la. Gbàjà lára mi bí náà bó ló fẹ́ gbàjà ní ìbájọ́ ní fò gan-an. Kékeré òde ayé kí ló dé èyí ti ṣe pósí ayé ló ṣòfò kalẹ̀ yìí ṣé bó rí ọlọ́bẹ̀ ayé gan ọ̀rọ̀ mi lójú rẹ̀ pòròpòrò ni torí ẹ̀rẹ́ ran pa ni wo kò sẹ́ràn kankan nínú pósí ayé o àwa gan ọ̀rọ̀ mi mú àárọ̀ ọ̀rọ̀ mu ọ̀fun gbẹ wá kí ló dé. ààrẹ jí èèyàn fi ṣebẹ̀ a ò rí ọkọ ènìyàn fi ṣe ẹran òòjọ́ kí ló dé. Ẹyẹ kékeré òde ayé bọ́ sí gbangba. Ẹyẹ tó tó ẹyẹ ayé o. Ẹyẹ jẹ́. Ọ̀rọ̀ ló gbọ́ yìí. Èyí ti jẹ́. Kí ló dé? Kí ló ń dá ọ dúró? Olórí o. Mo gbìyànjú agbára mi. Ṣùgbọ́n wòlíì àgbà kan wà ládùúgbò tó yẹ kí n ṣiṣẹ́ tẹ́gbẹ́rán mi. Níṣe ló máa ń gbàdúrà tó máa ń fi àdúrà dì mí lọ́wọ́ tó jẹ́ ṣiṣẹ́ tẹ́gbẹ́rán mi. Ẹ jọ̀ọ́ ẹ forí di ẹyẹ kékeré òde ayé. Wòlíì àgbà.
ẹyẹ kékeré òde ayé kò yí ọ ni wípé aláboyún tí wọ́n sọ fún wípé ọmọ inú rẹ̀ yóò jọba tó wá gbàlù tó ń jó tó ń yọ̀ ṣé kò mọ̀ wípé bóun ò bá ṣọ́ra ṣe ọmọ inú rẹ̀ gan-an kò ní padà jẹ̀bà. ẹ dọ́kí ọ̀rọ̀. pàtàkì ọ̀rọ̀. ẹ ṣeun olórí. ẹ wò ẹ jẹ́ á bọ́ sípele tó kù. bó bá rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ bàálù alukoro tá a lọ bá tó ní kò sọ̀rọ̀ ńbẹ̀ tó ní kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú wa tí ń lérí tí ń léka tó ní kò sí nǹkan tá a fòun ṣe ẹ dákun o ta la fẹ́ gbéṣẹ́ rẹ̀ rán o. yéèyé o àtẹ́lẹwọ́ ni tara àtẹ́lẹsẹ̀ ní tọ̀nà ẹyẹ kékeré òde ayé lèmi rò pé yẹ ká gbéṣẹ́ náà fún. padà ó tó sí ọmọ arọ kó padà sílé kó má wò ní òkìtì ẹyẹ tíntín òde ọ̀run òun ni ká gbéṣẹ́ náà fún ó máa ṣe. ẹyẹ tíntín òde ọ̀run bó bá rí bẹ́ẹ̀ ẹyẹ tíntín òde ọ̀run. ẹyẹ jẹ́. yéèyé o. ọlọ́bẹ ayé. yèyé o. iṣẹ́ kan ẹ pàṣẹ fún ìyẹ́ ayé láti gbé fún ẹyẹ tíntín òde ọ̀run. ayé tuntun ayé ìbà ayé o ẹ̀yin láró bá aṣọ má balẹ̀ tuntun ẹyẹ ìbà ẹyẹ gùdẹ̀gùdẹ̀ ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ẹyẹ ìbà apanimayọ̀dà tuntun orí ìbà abojú wìní ẹyẹ ayé o abẹ́sẹ̀ wìní ẹyẹ ajere bójú wìníwìní lórúkọ táwọn ìyá mi ń jẹ́ abojú wìní ẹyẹ ayé o abẹ́sẹ̀ wìní ẹyẹ bàgẹ̀bàgẹ̀ àtòríjàpá àtẹ̀dọ̀jọ́ kan àti fún jòrò ń ro ẹyẹ ẹ̀jẹ̀ lómi ayé o lómi ìmùlẹ̀ lómi àwo lómi àgbà lómi àwọn ìyá mi òṣòro ńgá apanimayọ̀dà tótó. màmá ọ̀rọ̀ yìí ti wá rú mi lójú bíi àgbàdo tí wọ́n lé ní mẹ́ta tí wọ́n wá fi mẹ́fà ṣe ni ẹ̀ ẹ̀dùn báwo ni àbúrò mi ṣe máa lágbára jù mí lọ. ẹyẹ kékeré òde ayé mo ń jẹ yín. ẹni béèrè ọ̀rọ̀ nífẹ̀ẹ́ di rẹ̀ gbọ́ ṣọ́ra àbúrò rẹ̀ tó ń wò ó agbára méjì ní ìgbẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni agbára kan bá wá látòde ọ̀run àti kékeré la sì ti rí mọ́lẹ̀ agbára lára rẹ̀ ṣọ́ra lágbára tó bá wá látòde ọ̀run ó yẹ kó máa fi agbára hàn kó máa fi jíṣẹ́ kó máa fi ṣe ìwòsàn fún gbogbo ayé kó máa fi ṣe rere ni ṣùgbọ́n nígbà tá a ti rí agbára yìí láti kékeré àwa la wá lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín tá a fi fà wọnú ẹgbẹ́ wa àwa fàgbára tí a kùn ló fi di agbára méjì tó nìkan lò bọ́rọ̀ àbúrò rẹ̀ ṣe jẹ́ ni. ẹ̀dùn tí ẹyẹ ńlá bá rè yẹ tán èmi ló yẹ kí n bọ́ sí ipò àga ayé báwo la ṣe wá gbọ́ wípé àbúrò mi àbí àwọn ọmọ ẹgbẹ́ kan tún lágbára jù mí lọ àti wípé ẹsẹ̀ tó ń gbé yìí kó má lọ jẹ́ wípé òun ni àwọn ọmọ ẹgbẹ́ máa fà sílẹ̀ gẹ́gẹ́ bí olórí. mo sọ fún mi pé oúnjẹ owó àbúrò rẹ o. wọ́n lé ṣọmọ èṣù ọ̀dàrà ó lóun ò tòṣì kóun rówó lórí ẹbọ kóun kó ó sì ní òun ò lọ́lá títí kóun rí owó lórí ẹbọ kóun má kó. ẹyẹ kékeré òde ayé ṣó gbó tọrọ
sórí ibi tọ́rọ̀ dé dúró yìí yóò dáa kó o tètè gbà fábúrò rẹ̀ bẹ́ẹ̀ ni kí n gbà fún èèyàn tí ọba fẹ́ wà kí sáàkì bá já sí é wọ́n tipátipá tó wó o ní mọ̀lẹ́ fífẹ́ràn Ṣàngó bára bá ti sán báyìí bára tára bá sán báyìí wọ́n ní Allahu Akbar yóò dáa kó o tètè gbà fún o bẹ́ẹ̀ ni. ẹ wo màmá ẹ kì í ṣe tí mo lè parọ́ fún lóòótọ́ mò ń jowó àbúrò mi ṣé kò sí mo ṣe lè dín agbára ẹ̀ kù ni. ó fẹ́ dágbára rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ò lè àwọn àkàṣe sí. ṣojú rẹ̀ kẹsẹ̀ finú ṣírò bí àgbọn. ìjà olóró ni. fìjà síkùn pété ẹ̀rín síta. ìjà olóró ni. kọ́ba pẹ́ kọ́ba tọ́ orí ahọ́n ló wà. ìjà olóró ni. kọ́ba kúte nítọ́lá inú ikùn nìyẹn wà. ọkọ̀ náà máa la. gbé mi padà síbi tó ti gbé mi. kí n gbé mi padà kẹ kí ló dé tani tún ní kí n gbé mi padà báyìí. ṣé wíwọ ẹ ló máa gbà gbé mi padà síbi tó ti gbé mi. tí a máa gbé mi padà ẹ máa fowó sówó yín o. ó yẹ ó yẹ. mo ti ń bọ̀ sẹ́ẹ̀ nípa ní kí sáré múra ń jọ má bínú jọ o ṣe. ìlànà ló ṣe máa ṣe ń sìn mi. ó fẹ́ kó ọkọ̀ tó ń gbà nílé ní ti gbogbo wọn ní ti gbọ́. ṣé ìta gùn dé nígbà tí. ó dé check ẹ. Báwo ó ti yé mi. Ó ti yé mi. kí lè máa ṣe ọkàn àti iléeṣẹ́ ìdẹ́pọ̀ sí ní ìsìn. ṣé bí ẹni pé ó yẹ kó ti jáde ni. kí ni wọn náà wá ṣe ni. èmi gbàgbé nǹkan sílẹ̀ ni. ṣé bí mi náà fẹ́ jáde ni
mo dẹ̀ wọ ibi báyìí pé ní ti ẹ̀kọ́ wọ̀ bàtà kò yé mi mo kọ́ rí pé bóyá mo ń lálàá ni o bóyá imagination ni I don't know kò tí ẹ yé mi bóyá ọkọ mi ò gẹ́ tara mi I don't know. mo ti fẹ́ máa lọ. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀? Fẹ́ wọ bàtà bí mo jókòó sí i. Ìjà tó lè lálẹ́ kú, ìjà olóró, ìjà ńlá tó rọ tọ̀tọ̀, ìjà olóró, ìjà inú kan sínú ọ̀sìnkù, ìjà olóró ni. Tá ò gbọ́dọ̀ sọ, ìjà olóró ni. Tójú rẹ̀ kẹsẹ̀ finú ṣe orí ìyàwó. Àkílódé ọmọjú òun ara ni. Kí ló ṣe é náà? Ó ṣèwọ́n pé mo wà ní oyún. Nígbà tí wọ́n wà nínú oyún gan ṣe èmi àti ẹ̀ṣẹ̀ ẹ̀jọ́ ń ṣe tó bá wà nínú oyún. Ó dìgbà tí bá bímọ tọ́ka tó ṣe anything o. Kí irú condition wo nìyẹn àti pé ṣé wò mọ̀ pé tóbìnrin bá ti wà nínú ó dáa fún ọkọ ẹ̀ kó máa bá ṣeré ní from time to time ọjọ́ tí obìnrin yẹn bá máa bímọ á lè yọ búrúbú wá sísàlẹ̀. Á lè yẹ búrúbú. Tó bí sẹ̀dá tí wọ́n máa fáwọn mi nílé. Mọ́tọ́lá tó máa jẹ. Kenny, kí ni problem ẹ náà? Ṣé òun gọ̀ sí lójoojúmọ́ ni? Nígbà tó kì í ṣọmọdé, ó dẹ̀ lajú ẹ̀ sílẹ̀ títí sí àìsàn yìí fi wù ara màámi tó yìí. Ó dẹ̀ lè pè mí. Mi ò ká kún òun ìbá ti pin òun ìlú òkúrò bó ṣe máa ń dé sí wọn tó tún ti dé sí wọn náà ni ó ṣe pé. Ṣùgbọ́n ṣá ṣé màámi ni bó ṣe máa ń ṣe wọ́n? Yóò fọmọ ilé. Ojoojúmọ́ ni ká máa kọ́ ẹ̀ àbí? Yóò fọmọ ilé. Ilé sí tí ẹ jẹ. Kí n fi sílẹ̀. Ilé ń bọ̀ sí lójoojúmọ́ ni. You must be very stupid. Hello. Báwo ni débọ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀rú ìsìn wo ló wá fún ẹ? Ok. Màá pè màá bá sọ̀rọ̀ ṣùgbọ́n má bínú. Ok dẹ̀. Ó dàbọ̀. Kí ni ìjókòó ẹgbẹ́ ẹ̀? Mo fẹ́ wọlé lọ́kọ́ lọ dáwọ́ jọ. Òpònú. Ọ̀dẹ̀. Ta ló pè? Ọkọ ọmọ yín ló pè mí o. Ṣé kò sí? Ó wà o. Ó ní ọmọ yín mọ́ tọ́lá kò gbà kóun sùn mọ́. Ẹ̀yin ọmọdé yìí. Wọ́n fúnfúnra fẹ́. Ọ̀yẹ̀yẹ̀ yẹra wò. Díẹ̀díẹ̀ làwọn omi gbóná. Bàbá kan ju ọjọ́. A máa kọ́ ni lẹ́nu. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa tọwọ́ yín. Màámi, ṣé mi wà ní? Ṣé bí ọmọ yín mọ́tọ́lá mi ò fẹ́ má gbalagbàlagbà? Fóònù bá kọ̀ tí òun máa gbà lẹ́gbọ̀n. Ìgbọ́n náà ò sì ṣe sùúrù kó o ṣe bí àgbà. Màámi, kémi ṣe sùúrù fún. Òun ló máa ṣe sùúrù fún mi. Nígbà tẹ́ ẹ̀ ṣe ilé ayé báyìí lójú ayé mi báyìí tí ì lọ. Tí mo bá lọ tán kọ́. Màámi ẹ dé o. Màámi ẹ dé o. Mọ́tọ́lá ni kẹ̀pẹ̀kẹ̀ bá sọ̀rọ̀. Èmi kọ́. Wọ́n rí sí. A lè sọ pé ká gbé yín lọ sí hospital. Hospital. Nígbà tájọ application hospital. Àjọ mọ̀ wá náà.
pẹ̀lẹ́. Fídíò yìí máa fọ́ ní kẹ́. Okay. Àǹtí mi ṣé bí ni pé mo pẹ́? Ìyá bébì tí má tiẹ̀ bínú sí ẹ̀mí lè bínú sí bébì mi. Ó ti fẹ́ máa ké. Ẹ gbà ẹ jẹ́ kí n lọ bí oúnjẹ wa. Okay then. Hi baby. Hi baby. Bọ́ọ̀ ọmọ tó bẹ́ẹ̀ fi ti kú ọkọ rẹ̀ Wọ́n fún yín mi. Jí. Ìjà olóró, ìjà ńlá tòrótòtò. Ìjà olóró, ìjà inú mọ́ sínú mọ́ síkùn. Ìjà olóró ni. Tá ò gbọ́dọ̀ rò, tá ò gbọ́dọ̀ sọ. Ìjà olóró ni. Tá ò gbọ́dọ̀ rò, tá ò gbọ́dọ̀ yọ. Ìjà olóró ni. Ìjà tó lè lálẹ́ kú. Ìjà olóró, ìjà ńlá tòrótòtò. Ìjà olóró, ìjà inú mọ́ sínú mọ́ síkùn. Ìjà olóró ni. Tá ò gbọ́dọ̀ rò, tá ò gbọ́dọ̀ sọ. Ìjà olóró. Ó ṣe mí wẹ́rẹ́wẹ́rẹ́. Ó ṣe mí wẹ́rẹ́wẹ́rẹ́. Àtẹ́lẹsẹ̀ méjì ò lè gbójú ọ̀nà méjì. Òun ló dífá fún èmi Mọ́tọ́lá ọmọ Àbẹ̀bí. Wọ́n ní mi ò ní sọmọ orílẹ̀ ayé wáyé. Ǹjẹ́ oyún inú mi yìí mo ní mo fẹ́ fi fún ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ kẹ́ máa fi ṣomi ara. Ẹ̀yin ìyá mi o! Ẹ̀yin ìyá mi o! Ẹ̀yin ìyá mi o! Ayé tótó ayé ìbà ayé o. Ẹ̀yin láró bá aṣọ máa yẹ tótó ẹyẹ ìbà ẹyẹ. Ẹyẹ gùdẹ̀gùdẹ̀ ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ẹyẹ ìbà mi apanilọ́yà tótó. Òjò tọrọ ti wá dá báyìí, ojú ọjọ́ ti wá dára. Aláìmọ̀kan bójò tó rọ̀ bá dá tán tó abẹ́gi kì í dábọ̀rọ̀. Bẹ́yìn ò tẹ̀ tí bàdí ò wọ̀ ó tó kọ́ ọmọdé mẹ́ni tó tó bàbá. Dídìrín àgbà kò mọ̀ pé ọlọ́gbọ́n orí ò kì í ṣe ẹgbẹ́ ọlọ́jọ́ orí lọ́jọ́kọ́jọ́. Mi ẹyẹ kékeré òde ayé fún ara mi máa jẹ́ kó yẹ wípé inú mi kì í ní ẹyẹ ń gbé. Kò sí ìyọnu iyàn jíjà ló ń bọ̀ rẹ̀ jẹ́. Bí ọ̀rẹ́ mi bá sọ wípé iyán àná ń jó òun lọ́wọ́, èmi gan ní kókó wá bomi tútù.
Oh boy. Ẹ̀yin fi sílẹ̀. Ó ga ọ́. Anyway, ṣé èèyàn settle bills? Bẹ́ẹ̀ ṣùgbọ́n. Bimbo, kí ló dé? Kí ló ṣe ẹ́? Láti bàtà ti dé láti hospital ló ti ń ṣe báyìí. Kọ̀tìkọ̀ tó bá ṣẹlẹ̀ ló máa sọ. Ṣé wọ́n ti yan jà ni? Àwọn oníṣòwò àtẹ̀yàn kan jà ni. Okay, òun wá dọ́kúmẹ̀ntì ẹ. Èkó ni wọ́n lọ ní àbíbàdàn. Àníṣe gbọ́dọ̀ ló ń lọ àgbékò. Òun máa yìí fi mí sílẹ̀. Ó lè fi mí sílẹ̀ náà. Wo òòṣà tó balẹ̀ gbè mí. Ṣé ní bó ṣe bá mi? Ṣé ní gbogbo ẹrù mi tó kù nínú ilé ẹ̀ yìí? Mo fún ẹ. Kábọ̀ lè mọ ibi tá a máa wá ẹ sí ni ìkọ́lé ló ń lọ àgbékò. Ẹsẹ̀ máa ń dùn ẹ. Alákọ̀ọ́rí. Àtètè sùn la tètè jí ẹni bá tètè kú lọ múlẹ̀ sọ́run ni ìwọ lọ máa múlẹ̀ sọ́run tiẹ̀. Àwọn ìyá mi á ti rí nǹkan fi ṣára rí dín. Ẹ̀jẹ̀ pọ̀ lára eléyìí èmi náà tún wá gbókun sí i. Alájọyọ̀ la fi ṣe o, alájọyọ̀ la fi ṣe, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí ọkọ̀ wá sí lánú. Alájọyọ̀ la fi ṣe, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí ọkọ̀ wá sí pátá. Alájọyọ̀ la fi ṣe, alájọyọ̀ la fi ṣe o, alájọyọ̀ la fi ṣe, ẹyẹ títí mọ́kọ wá fi lánú.
fi ṣe. Ẹyẹ tí mọ́mọ́ wá fi bàtà. Àjọyọ̀ la fi ṣe. Wọ́n kí gbogbo ayé o. Ẹ wò. Lóòótọ́ kí wọ́n tó dá ìlú ẹ̀mí lákòókò ti mí. Kí wọ́n sì tó dá ìlú Ifọ̀ láti ń fọ̀n bí èèyàn. Ẹ wò. Lóòótọ́ ẹyẹ ò tẹ̀sẹ̀ mọ́ mú àjọ wá sínú ẹgbẹ́ yìí. Àmọ́ bọ́mọ ẹni bá dáa káwí. Ní fi ṣayá o. Ká fi tẹ̀gàn kún. Ká tún mú tẹ̀gàn kú o. Ẹyẹ tó ń ti gbìyànjú. Ẹ̀yin náà wo bí ṣe ń rìnyìn wá lóríṣiríṣiríṣi láti jọ ìyá àárọ̀ jíjẹ àárọ̀ mímu gbogbo ń bá fẹ́ ní tó ọ lọ́wọ́. Ẹ tí wọ́n wo pabambarì kò wá síṣẹ́ tá a lè gbé fún tí ò ní ṣe láṣeyọrí. Ẹ wò ó ń gbìyànjú ẹja kí káyìn ọ̀kárẹ̀ láyé. Olórí ṣé bí wọ́n ní tá a bá tẹ̀lẹ̀ tútù a máa ń jẹyàn gbóná ọmọ ìgbìyànjú ó dẹ̀ yẹ ká fẹ̀mí ìmoore hàn sí ká fi ìyẹ́ ká fi kún ìyẹ́ ẹ̀. ọ̀dàbà kò sí ajá tí kì í gbó àmọ́ àgbójú ajá ló ń pè ní dìgbòlugi. ẹyẹ kékeré ò rí ayé. ìdúnkùdún òyò ní mú ní sọ òyò onígi o. Bẹ́ẹ̀ni ìfọkúfọ gbègbè ní mú wọn tọ gbègbè lọ́fà. Ìjẹkújẹ àdán òun ló jẹ́ kí àdán máa tẹnu pọ̀ kó máa tẹnu ṣu. pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ọmọ ọjà ìgbẹ́. ẹnu ẹ̀yìn ẹyẹ kọ̀ ẹ̀mí yóò mú oore torí tẹnu yín bá mú oore ni ọ̀pọ̀lọpọ̀ ti fún tẹ̀dọ̀ ẹ̀jẹ̀ àwọn èèyàn tí mo fi fún yín ìyẹn náà tó fún yín láti fi mí jù lórí. ohun tó bá máa gbà la máa fún kàkà kí oògùn má jẹun ó máa jáde òní rìn kàkà kí n má jù lórí àjọ ni ó pọ̀ oríta ní kí n ti bẹ̀rẹ̀ náà Rẹ̀mílẹ́kún ọkọ mi ó di dandan kóun bá lọ wọn là nìkan nìyẹn ẹ̀ bí wàhálà tí mo nìyẹn ẹkún wa fi pọ̀ sí ni àwọn wà ní kí n fi kún ọ nítorí ó kéré jù mo gbọ́dọ̀ fèèyàn 12 tàbí 16 dájọ́ bí wọ́n bá jẹ yẹn tán wọ́n á sọ pé mi ò ní ju lórí nínú ẹ̀ lájọ wa yẹn. náà mo ti sọ fún ẹ pé èmi máa wá tó bá ti dùrọ̀ lẹ́nà mo ṣe wà ní báyìí sìn kò yẹ ìyẹn máa wọ́n wà lè yẹ ẹ sí rẹpẹtẹ màá bẹ sọ níta ṣùgbọ́n ọ̀rẹ́ dẹ. Rẹ̀mílẹ́kún kí ni mo ṣe fún ẹ ṣe fẹ́ pa mí ni. lọ́nà owó yàrá mi sọ. ṣe fẹ́ fífẹ́ ṣe mí léṣe ni. Rẹ̀mílẹ́kún I can never stop loving you. ọkùnrin ló fẹ́ lójoojúmọ́ sí ni. oh my baby I love you so much. I love you. You know what darling. ara mi wà lọ́wọ́. jẹ́ ká wọlé náà. ǹjẹ́ náà máa ń tó ní ìfẹsẹ̀ ọ̀gbọ́n. ṣé tèmi náà bá jókòó lórí ìjókòó ńlá ṣó lè wọ̀ mí àbí bígbàkejì náà bá wà nípò olórí ẹ̀ṣẹ̀ wà ń bẹ wọ́n wá fẹ́ sọ mí di èèrà kékeré lè rà kú sí wọn ò fẹ́ kẹ́lẹ́ rí ní ó kúrò nípò gbàkejì ẹ̀yẹ ńlá fẹ́ rí yìí nítorí wọ́n wá kan lára ọmọ rẹ̀ tí ó fi rọ́pò ẹ jẹ́ lọ wò bọ̀ èmi ò jẹ́ mọ́
pé lóòótọ́ ló ń wo aláǹtakùn ṣe é digi àmọ́ bí wọ́n bá fi dèèyàn ó kú bàbá lẹ́ni tí ó tù ṣíṣe wọn làwọn létí. èmi ẹyẹ ńlá fúnra mi apàkùrọ̀ tí ń pa tójúgun màá jẹ́ kó yé wípé gbẹ́gilé rẹ̀ kan kò lè gbé èèyàn inú lèèyàn wà. gbogbo ẹyẹ wá ń retí kẹyẹ ńlá ó rè yẹ kí wọ́n ṣètura ẹyẹ wọn mọ̀ pé bàbá ń retí kówókówó sígi gbígbẹ igi tútù lè wò. ọba ń pètè kíkú sẹ́yìn ńlá ẹ̀yìn ńlá a sì pètè ẹ̀kú fúnra ẹ̀ ẹ̀fẹ́ o ẹ̀kọ́ o èmi àbẹ̀bí o ò tí ì ṣetán àti forí ipò yìí lẹ̀ báyìí. ìjà tó lè la lè kú ìjà olóró ìjà ńlá tòrótòtò ìjà olóró ìjà inú mọ́ sínú mọ́ síkùn ìjà olóró ni tá ò gbọ́dọ̀ rò tá ò gbọ́dọ̀. ilé ẹgbẹ́ bàbá ọkọ mi a ní iṣu a ní wọ́támẹ́lò a ní pẹnápù lẹ́fẹ́ bá wàrà tẹ̀. Ok, ẹ fún mi ní iṣu, ẹ fún mi ní iṣu. Mélòó sà? Ẹ fún mi ní ilé 3. Kílẹ̀ tún fẹ́ bá wa ra o. Watermelon yẹn. Mélòó sà? Ẹ fún mi lọ́yọ̀ kan yẹn. Ẹyọ kan yóò lè tó. No, ẹ mọ̀ pé watermelon yẹn mo lè gé yẹn sí fridge. Àbẹ́ máa tẹ̀lé mi lọ lílọ wá mi gé yẹn. Àkẹ́kì bàbá ọkọ mi. Fún mi ní pineapple. Ọkọ̀ náà kọ́. Èlò bá lọ ẹjọ́ kàyẹ̀ tí. Mọ́tọ́lá. 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 Look at you, Mọ́tọ́lá. Mọ́tọ́. Bó títì. Jẹ́ kí mọ́tò ẹ̀ kọjá náà. Look at you. Wow, dúró. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo rò bí àwọn nìkan ni sọ fún bébí mi náà. Well, Islamically now. This is what we're made to understand. Anabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ó jẹ́ pé wọ́n pé anyway tabawa wọnú lẹ́bàá ẹ̀kọ́ ṣàwọn nìkan láwọn ń bẹ. Àwọn angels kan náà wà ń bẹ. I need láti ṣe hello sí wọn. Àwọn náà dẹ̀ máa respond hi. Àlẹ́ mọ́ gbọ́ hi tí wọ́n náà ṣá. So, come have yourself. Oh, come on. Whoa. Ṣé dẹ̀ ti wá rí báyìí nísìn? Ṣé ti rí pé èmi nìkan ni mò ń gbé iná ilé yìí? Besides, I've told you times without number that I am single. Mo ṣáà ní lọ yọ orí ìgbà mi nítorí pé ò ń bọ̀ wá kí mi ilé. Mo lè ní sáré yọ gbogbo àwọn frames tí mo fi kọ́lé. Amen. Nítorí mo mọ̀ pé kò ṣe ń wò káàkiri yẹn, nǹkan tó ń wá nìyẹn. Okay, so nísìnyí mo dẹ̀ ti jẹ́ kí o satisfy curiosity àbí? Not yet. I think I should know. Not yet? Not yet. Fine. Show me your search warrant so that while you start to go My friend Sensen. Okay, I'm waiting. I'm very sure. It's okay, darling. So, can you offer? Anything. Don't go there. Anything can be nothing. Okay then, what kind of juice should I offer you? Strawberry, mango, orange? Any kind. Any kind? Yeah. Okay, I hope I get your choice. Thank you. Go right back. Thank you. Mo rò bí ọkùnrin máa wò lójú tẹ́lẹ̀ náà ni.
ni wàá rush bẹ́ẹ̀. Kí ló fẹ́ ṣe? Ó kàn fẹ́ fún oúnjẹ sẹ́nu láì ṣe a word of prayer. Come on, wọ́n ti ṣe bismillah before eating. I mean, tó bá yẹ tó fẹ́ ṣe yẹn, I mean, ó tọ̀nà pé nílànà Islamic way pé tó bá take a cup of drink, wà sálámà sọ́tún. Why does the salama so sit? Then you can keep drinking. Lórí chinchin. Lórí chinchin. Anything you put in your mouth, you're supposed to say a word of prayer at least. Láti ti guide kan tá à ń jẹ oríṣiríṣi nǹkan là ń jẹ àmọ́ kan tó wà àmúrò áńgẹ́lì tó wà rán. Come on. Kò mọ́ mi lára ni. Kò mọ́ lára. Díẹ̀ náà ni èèyàn máa ń kọ́ náà ni ẹ̀kan lèèyàn máa ń kọ́ nǹkan. So this is what you have to say. Are you going to say after me? Màá try. Okay, you say, Ahosubulai. Come on, say it. Ahosubulai. Mina Shaitan Rajim. Oúnjẹ máa tutù. Kò ń ṣe oúnjẹ sísè. Mọ́tọ́lá wọ́n fún oúnjẹ sísè. This is just chin-chin. Oh my God. Auzubillahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. It's as simple as that. Not Allah. So, báwo dẹ̀ ni ọ̀rọ̀ tí à ń sọ? Ọkọ mi. Come on. I don't expect you to still say that. No. I mean, no expecting at this point in time kàyí tó máa sọ̀rọ̀ ọkọ ẹ̀. Ẹni tó ti kú kí ẹ má bá fi ọ̀rọ̀ kẹ́. I mean, ọjọ́ dẹ̀ ti ta sí nǹkan tá à ń sọ yìí now. You're not going to remain like this forever. Come on, you're a pretty woman. You need a man like me. Anyways, this is the thing, yeah. At this point in time, we are going to move on. That is what is expected of you. I mean, think about let go or run, no? You can't even give way for today. Yeah, you're right. So, can we talk about us? Yes, but mo feel pé gbogbo wà lọ́wọ́ Ọlọ́run. Definitely. Ọwọ́ Ọlọ́run la máa fi gbogbo ẹ̀ sí. Okay. He is the overseer of everything. It's time for Salat. Take him in on a check me online. Just give me 5 minutes. Let me quickly pray. My job is so. Bákan náà ṣe ni gbogbo ló tún kàn mí báyìí. Inú. Gbogbo ló kàn mí. Inú bíi ti báwo? Ṣé bí orí fífẹ́ ló ń kọ̀ǹplé nípa ìtẹ́lẹ̀? Ọlọ́run jọ ṣàánú mi o. Ó ní ọ̀pọ̀ àìsàn ṣùgbọ́n ilé pẹ̀lú ọkọ mi. Kí ni? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Èyí bíi ti báwo ìgẹ́ pẹ̀lú ọkọ mi pẹ̀lú ṣùgbọ́n ilé. Àrẹ ayé alágbára Ọlọ́run onírògùn àìsàn pẹ̀lú ọkọ mi. Ǹbá ní kí n gbé ọ lọ sọ́dọ̀ dókítà nsìn àmọ́ kí n tó jáde kúrò nínú yàrá lẹ́ẹ̀kan mo pe dókítà wọ́n ní kò ní ìpè kí n tún máa gbé ẹ bọ̀ wọ́n gbogbo oògùn tó ń kà sílẹ̀ jọ fún ẹ ó yẹ kó ṣiṣẹ́ ó ti yẹ kó ṣiṣẹ́ náà sọ. Èmi náà ti pè láàárọ̀ yìí mo ti pè láàárọ̀ yìí tí n bá ti wo ìdúrọ̀lẹ́ tí màá lọ sọ́dọ̀ dókítà ní o. Ìrọ̀lẹ́ bíi ti báwo oògùn 7 days wà ń bẹ̀ ò tí ì parí ẹ̀ tí 2 weeks náà wà ń bẹ̀ ò tí ì parí ẹ̀ wọ́n lódìgbà tó bá parí gbogbo oògùn yìí kó tó mọ nǹkan tó tún lè ṣe. Oògùn tó máa ṣiṣẹ́ tí wọ́n bá lò láàrin wákàtí kan sí kejì yẹn gbọ́dọ̀ tó máa rí relief díẹ̀ díẹ̀. Kò kí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ọkọ mi pẹ̀lú ṣùgbọ́n. Ṣé dìgbà tí n bá gbọ́dọ̀ babaláwo lọ ni? Babaláwo bíi ti báwo. Ọ̀dà kò bú ọ. Ṣé wo wọ ọmọ ẹ̀kọ́ lóhùn òwú lọ́wọ́ tá à ń sìn ni. Kì í ṣe bí lórí tààrẹ o.
ní tó sọ yẹn. Má sọ̀sọ̀ kú sọ, má sọ̀sọ̀ a má jẹ́ ká rí ìbínú ọgbọ́n. Èmi fẹ́ sáré dọ́dọ̀ màmí kí n dẹ̀ tó débẹ̀ màá yà lọ́dọ̀ pásítọ̀ náà bóyá ó lẹ́ni kì í tó fẹ́ fún wa bóyá omi ni o bóyá àná tí lọ màá lè gbé wá wà lè lò bọ̀ mí wà mo ti fẹ́ kó ẹ̀kọ́ síbí báyìí ó ṣàn dáadáa so bó bá ṣe fẹ́ sí kó o dà bó bá jẹ́ kó fẹ́ lo spoon ni kò ló bá yẹ kó fẹ́ gbé mu ni kó gbé mu ní gbogbo náà jọ ṣùgbọ́n kọ́ mi ẹ̀ jẹ́ kí n lọ múra tán ṣùgbọ́n darling, I love you, my baby. Ẹ kó jókòó ma. Mọ́mí, mo ti bá yín kó oògùn yín sí orí tébù mà. Tó bá ti ṣe tán kẹlú bí mo ṣe kọ́ síbẹ̀ mà. Nọ́ọ̀sì kò sí. Ẹ kàn ń kó oògùn ẹ kó oògùn lójoojúmọ́ ni. Bẹ́ẹ̀ ni kò sí improvement kankan. Kí ló ṣẹlẹ̀? Ẹ má wọrí mà. Improvement á wà láì. Nígbà wo? Ẹ wo tí o bá ti sí improvement yóò gbọ́ lọ sí hospital. Ẹ má ṣe bẹ́ẹ̀ mà. Ẹ má gbé wọn lọ. Ẹ má gbé wọn lára wọn á yá lágbára Ọlọ́run. Kọ́kọ́ kárí improvement ni o. Oògùn lójoojúmọ́ yìí. O ṣé o. O ṣé o. O ṣé o. O ṣé o. Kókó yàtọ̀, ó yàtọ̀. Èmi ò rí yàtọ̀. Àti rí. Báwo lẹ dé? Ẹ ti ẹ̀ bèrè mi. Kí ló ṣe tó ń tiro? Bí girama náà ló ní ká máa dáná igi. Ẹ̀ṣẹ̀ náà wá ṣe tó ta sí mi lẹ́sẹ̀. Ó dá lóhùn. Mami, kí ló ṣe ní kí n máa dáná igi? Ṣó kí ó sẹ́ni tó lè dáná igi? Nítorí pàrẹ̀ ò balẹ̀ náà ló ṣe lọ fẹsẹ̀ ṣiṣẹ́. Ibo tí ṣe bí gáàsì wà nílé. Gáàsì. Ẹ̀rù gáàsì bà mí o. Ṣé ọmọ tààrẹ ò balẹ̀ tó ń ṣe wèrèwèrè? Ó bá lọ súnlé mọ́ mi lórí. Ó mo ṣe ní kó lọ dáná igi. Kò lè súnlé mọ́ yín lórí. Kí ló yóò dára yìí o? Ó dangerous bó ṣe fi nǹkan wo yìí o. Nǹkan tó fi wo yìí náà ló ti dọ̀tí. Ẹ wo màmí tí n bá ti lọ wàá tẹ̀lé mi lọ sí hospital tó wà ń bẹ̀. Kàn fẹ́ ní tetanus injection. Ṣùgbọ́n. Wọ́n ti ń bá a tọ́jú ẹ̀. Màmí kò sí ìtọ́jú ní kíní ẹsẹ̀ yìí ti ń rà á. Pẹ̀lẹ́ ṣù. Ṣé ẹ ti lọ? Ní ẹ̀mí ní pẹ́ máa lọ bó ti máa ti lọ máa pè é. Ok. Pẹ̀lẹ́. Ẹ dúró màmí. Ṣé kìí ṣe pé lẹ́yìn rẹ pé kí ni? Ẹ ti ẹ̀ béèrè ọmọ yín Mọ́tọ́lá lọ́wọ́ mi. Ẹ̀rọ náà nǹkan. Mo pè é wà tí mò ń bọ̀ ẹ ṣáà mọ̀ ọmọ tẹ ẹ bí. Ó ti yé mi. Èmi ti fẹ́ máa lọ. Ọ̀ṣẹ́. Mo kú tọ́jú. Yes ma. Káre. Yes ma. Yes ma. Tọ́jú. Yes ma. Kẹ́ni. Fílẹ̀ máa lọ tiẹ̀. Hello Mọ́tọ́lá. Now, ó ti pè é tẹ́lẹ̀ náà. Gba tí mo wá shop ẹ mò ń pè é pé ò dẹ̀ gbé. Sales girl ẹ mo bá ń bẹ̀. Wo àbúrò. Mo dé shop ẹ mo lanu lẹ̀ ni. Mo kí ajé kú jókòó. Kí ló ṣẹlẹ̀? Bọ́lájí try gan o. Láàárín ìgbà wo sígbà wo ló ti ṣe gbogbo nǹkan tó ṣe fún ẹ yẹn. Wo àdúrà mi ni pé Ọlọ́run kò ní jẹ́ kí àwọn èèyàn bí èṣù kan yà yín lágbára Ọlọ́run. Yes. Màmí tiẹ̀ sick gan àti ẹ̀rí ẹ. Yeah, mo understand. Àmọ́ náà tí wọ́n try náà kó wá time láti lọ rí màmí. Okay. Wá àbúrò mi má ṣe wàhálà o. Nǹkan kan gbọ́dọ̀ ṣoyún inú ẹ o. Àgbóhùn ìyá, àgbóhùn ọmọ lágbára Ọlọ́run. Okay, mo fẹ́ sáré débi kan. I'll call you later, okay? All right, darling. Love you. Wow.
حسبنا الله ونعم الوكيل ونعم الله ونعم النصير حسبنا الله ونعم الوكيل ونعم الله irú ìmọ́lẹ̀ wo lélẹ̀ onímọ̀nà ní ìtọ̀ ọlọ́lá fọmọ lọ́nà kí ráyè wọlé. mo ní kí n béèrè pé ṣé èmi náà lè lọ ṣe àlùwàlá kí n lè yan náfìlà. ọpẹ́lọpẹ́ ẹyẹ kírókíró àti ẹranko yáyò òde ayé àwọn ni ò jẹ́ kẹ́yẹ rí yẹ bóyá ìbá ti ṣètúrà ẹyẹ. àgbẹ̀dọ̀ àwọn àpapọ̀ ẹlẹ́yẹ ò ní já rírú èèyàn àwọn Àbẹ̀ní ọmọ odò táì bínú dò ní já rògbò àyọkú láàrin wa àìsọkúsọ nù. kí wàá ló dé tí mi ò rí lé wọn wò ká tó a sọ wípé màá bá ọkọ ẹ̀ ní àjọṣepọ̀. sórí ẹni tí kì í bá sùn lóru tí ń fi gbogbo òru gbàdúrà tí ó sùn rárá a máa ṣòro fún àwa ẹlẹ́yẹ táwa náà ń fi òru ṣiṣẹ́ tiwa láti ríro ẹni bẹ́ẹ̀ mú yóò wá rọrùn fúnrú ẹni bẹ́ẹ̀ láti sún síwájú nínú ẹ̀mí. báwo ni mo ṣe wá fẹ́ ṣe gan tí màá fi dùn apá mi ní láti ká. ọlọ́run ló lè gbani kalẹ̀ lọ́wọ́ kó ń pani èèyàn tó ń ṣe ni tó tún ń gbani. grandma oúnjẹ la gbé síwájú yín látàrọ tẹ́ ẹ jẹ tó bá yá táǹtì ṣàlẹ́wà bá ti dé kẹ́ sọ pé mi ò tọ́jú yín ẹ̀yin lẹ mọ̀ tẹ́ bá jẹun. aláìmọ̀kan ní tó ń ṣe po ṣọ̀rá iná ti wá jó dórí kókó báyìí o ọ̀nà dórí àpáta ọ̀nà pin níbi ọ̀rọ̀ dé dúró yìí ó dájú pé ṣàléwá gan-an kò nífẹ̀ẹ́ òtítọ́ sí mi ìfẹ́ kó dolórí ayé òun ló ní ọjọ́ orí ta ni kí n rà kí n fi kún tèmi báyìí o kò sí àní-àní tí Kẹ́hìndé ẹlẹ́nu abẹ́fẹ́lẹ́ yìí náà ni màá gbà bẹ́ẹ̀ ni òun ni màá gbà. Kẹ́hìndé. Kẹ́hìndé. má. mo fẹ́ mọ̀ ọ́nà. ẹgbẹ́ kẹ́ mú. wàhálà yín pọ̀ àtẹ̀kọ́ tí mo ti gbé síwájú yẹn mú ilé dàmí láàmú. ẹ tún mú wọn ẹwẹ má pè mí lọ. ẹ wo nǹkan tẹ́ mọ̀ pé ẹ mọ mi ẹ̀ dàmí láàmú ẹwẹ má dàmí láàmú ọmọ bízì o. dìdìrín dín róbó ọjọ́ tí wọ́n gbé ọ̀gbìn bí ọ̀gẹ̀dẹ̀ ó ti pé tán. What is this? Spiders lára mọ́tò mi, lára mọ́tò mi. Please hold this now. What is this? What is this? What is this?
Abojú ìní ẹyẹ ayé o, abẹ́sẹ̀ wíní. Ẹyẹ agẹrẹ bójú ìrírí lórúkọ táwọn ìyá mi ń jẹ́. Abojú ìní ẹyẹ ayé o, abẹ́sẹ̀ wíní. Ẹyẹ bàgẹ́bàgẹ́ àsoríjàpá àtẹ̀dọ̀jọ́ kan. Hello, Mario. Was calling me. Oh. Hello, Taiwo. Báwo ni? Kí ló ṣe? Kí ló sọ? Kí ló ṣe fún? I'm family. What is it? Kí ni ṣe kí ni? Kí ni kú kẹ̀? Ló ṣẹlẹ̀? Ara yín ti yá. Bẹ́ẹ̀ ni, eegun yín ti le. Ó le dandan. Kẹ́ni dẹ̀ ti kú. Ọlọ́dún kò bá dábẹ́ dùn ọmọ gé tó kú bá dábẹ́ dùn. Ọlágbára kì í kúkú ṣe pé àgbọ̀ ti kú rí. Àmọ́ wo ni kéèyàn ọbọ̀ sọ ọ́ lẹ́kọ̀ọ́ má lè wẹ̀ àbí kéèyàn ti ẹ̀wẹ̀ tán kọ́ mọ́ sì lè wọṣọ. Èyí lágbára o. Lọ́mọ kékeré tó ń fọṣọ lọ́wọ́ tí ò tí ì sá rárá. Dúnà, ṣé nítorí ọ̀rọ̀ rádaràda tó fẹ́ bí mí léèrè rè tó fi pè mí síta táwọn èèyàn wà nínú ilé tí wọ́n bá mi dáhùn ọmọ tó kù? Ó gbádùn. Àǹtí mi, kí ló ṣẹlẹ̀? Ilé yóò dá. Ikú yóò ṣeré. Ikú yóò ṣeré rárá. Ẹ àtẹ̀mọ́ra. Ẹ ṣe ọ̀rẹ́ ọ̀dáwọ́ ọbí dúró. Ẹ ǹlẹ́. Ẹ pẹ̀lẹ́ o. Ọ̀rọ̀ ọmọ. Lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọmọ àní ríró ẹ̀ mọ́ o. Ọlọ́run ló lè gbani kalẹ̀ lọ́wọ́ kó ń pani èèyàn tó ń ṣe ni tó tún ń gbani. Torí ipò torí àti ìdánlórí kìtìkìtì lẹ́yìn ń bọ̀. Pẹ̀lú result wà lọ́wọ́ wa yìí, a rí pé ìyàwó òkè àwọn ọmọ ni wọ́n dẹ̀ wà in good condition. Ẹ ṣé ọmọ doctor. God bless you richly. But then, lóòótọ́ ẹ ti fi hàn wá náà scanning pé méjì ló wà ń bẹ̀. Dot lè mi rí náà. But then, nígbà tẹ́yìn sọ bẹ́ẹ̀, èmi gbọ́. But then, báwo la ṣe fẹ́ wà very sure pé ìbejì ló wà ń bẹ̀ tí ò ń ṣe ọkàn? Thank you very much. This is ultrasound result. Kò dẹ̀ lè parọ́ nǹkan tó bá rí ló máa fi wọn àwa làwa máa sọ jáde fẹ́yìn. Dọ́pọ̀ ẹ̀yin lẹ́yìn sọ yẹn. Then àdírú ẹ̀rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni kò sí nǹkan tí ó ti ṣẹlẹ̀. Àmì mo ti rí situation tí wọ́n ti ṣe scan tó yẹ pé ìbejì náà rí lóyún ìyá ọmọ. At the end of the day, ẹyọ kan ló bí. Àti ní situation tó jẹ́ pé obìnrin
ní scan rí ìgbà tí ìyá máa bímọ ọkùnrin ló bí. So I mean how sure are we that ìbejì ló wà nínú ìyàwó mi? Bàbá ìbejì ti come so far ní ibi iṣẹ́ tí wọ́n nǹkan tí scan bá sọ la máa ń bá ń bẹ̀. Okay, based on the information tẹ̀yìn fún àwa ó yẹ ká bẹ̀rẹ̀ sí máa rejoice kalẹ̀. Ìyá ìbejì. Bàbá mi. In anticipation actually. In other words ó yẹ kí àwa máa celebrate ìbejì yẹn ni. So can I get a kiss for a job well done? Okay. Àwọn ọmọ náà jẹ́ kó pé máa ṣe simultaneously ni. You know, like two. Doctor. See? You're right. What are we going to jẹun mọ́ ojú tó wà lẹ́nu? Oh, tí yóò bébì. Ẹ jẹ́ kó máa jẹun dáadáa. Kó máa jẹun dáadáa. Oúnjẹ tẹ̀lé ṣàlàyé fún mi yẹn ìṣẹ̀lẹ̀ kí n máa fún wọn dáadáa. Doctor. Baby, ẹ jẹun dáadáa. Thank you so much. You've always been helpful. God bless you. You're welcome. Yeah. Thank you, doctor. Ọmọ mi fún wọn tán náà. Oh, the pass ball yìí now. Kíwájú. Wàá ṣeré wá gbà wá ṣeré. Bọ́lájí. Yes. Kí ló bù sínú oúnjẹ mi? Oúnjẹ tó o tí ì fi sẹ́nu tó ti ń complain pé mo fi nǹkan sílẹ̀. My friend eat. Bọ́lájí. Yes. Kí ló fi sínú oúnjẹ mi? What? You're sounding serious. Oh, you're even looking serious. There, do not. Motola, she will trust me. Would I harm you in any way? It's not possible now. Don't you trust me? Tẹ̀dúró oúnjẹ tó ti jẹ tó ti ń complain pé mo fi nǹkan sílẹ̀. Káàtà wá gbà pé mo fi nǹkan sílẹ̀ torí mo fi nǹkan sílẹ̀ lóòótọ́. Ṣèbí fún àǹfààní ìwọ àti ọmọ tó wà nù rẹ̀. And mind you, àǹtí Ẹ̀ṣàléwá ló fún mi nìkan kí n fi sínú oúnjẹ. Because wọ́n ti mọ̀ ọ́ pé alágídí ni ẹ́. Àwọn náà ti sọ pé òní ìgbà lọ́wọ́ àwọn. Náà ṣe bọ́dà láti sọ pé àwọn fẹ́ fún ẹ. And you know me too well. Ìwọ náà mọ̀ pé ẹ̀sìn ò fààyè gbà kí n aláwo ló pé à ń mú nǹkan mọ́ nǹkan á fi nǹkan sínú nǹkan à ń jẹ nǹkan. But then nítorí tiẹ̀ àti ọmọ tó wà nù ó mọ̀ pé àṣekọrí it's my first and I will do everything possible to make sure I protect my unborn baby. Nǹkan tó yẹ kí n ṣe nìyẹn. Besides, I know your aunt too well. I know your sister. I know she loves you so much. So that was the major reason why tí mo ṣe wà báyà sí pé kí wọ́n fi nǹkan sínú kinní fún I mean she won't harm you. That I know. Àǹtí Ṣaléwá sọ pé nǹkan tí àwọn fún mi kí n fi sínú oúnjẹ fún ẹ. Pásítọ̀ tó máa ń ṣàdúrà fáwọn. Òun ló fún àwọn pé káwọn fún ẹ. And you know me. Oh wait, what's about? There's something I am confused about here. Báwo ló ṣe mọ̀ pé mo fi nǹkan sínú oúnjẹ? Ó ti bínú. Babes. Mọ́tòlá, see, I can't explain. Mọ́tòlá ṣe scan. Dókítà ní ìbejì ló fẹ́ fi bí. Ọkùnrin méjì. Tó já sí wípé ìdúró òsì, ìbẹ̀rù òsì fẹ́ni tó bá gbọ́dọ̀ mi. No problem. Bọ́lájí báwo ló ṣe ń ṣe báyìí?
nǹkan tí pásítọ̀ sọ pé kò fi sí oúnjẹ Mọ́tọ́lá ńkọ́. Nígbà tó kì í ṣọmọdé sí ò gbọ́dọ̀ rán iníṣẹ́ kékeré ni olóńdè rí pé wàhálà tẹ méjèèjì mú sá káàkiri. Big sis, mo kúkú fi sínú ẹ̀ but bí àbúrò yín ṣe mọ̀ pé mo fi nǹkan sínú ẹ̀ ni kò yé mi. At this point in time I am confused because ṣe sọ fún ni. Ṣé mi mo sọ fún irú stupid question wo yẹn báwọn ṣe máa sọ fún wo Bọ́lájí gbọ́ mi kó gbọ́ mi dáadáa nǹkan kan ò gbọ́dọ̀ ṣe oyún àbúrò mi o ó ṣàmì pé èmi àti ẹ̀ ló wà lọ́ọ́ màámi. ẹ má wọrẹ èmi ò mọ̀ pé ó lè tó báyìí. I mean because at this point kò tẹ́ yé mi. I don't understand. ṣé o lè tó yẹn ni. kí ni o understand bẹ́ẹ̀ wá ṣé kò sọ fẹ́ fún ọmọ ní miscarriage. Oh, you don't know, right? Anyway, nǹkan kò gbọ́dọ̀ ṣe oyún ẹ̀. Pásọ̀ tó bá mọ̀, àfáà tó bá mọ̀, àbí babaláwo tó bá mọ̀ tó ń protect oyún ni kó lọ sábà o. I won't do that. Babaláwo bá. Àwòsùn bí kíni. Gbogbo àwòsùn bí true ló wà nílẹ̀ yìí o. Kó lọ sábà wọn kó bá protect oyún ìyàwó ẹ̀ because nǹkan kò gbọ́dọ̀ ṣe. Tí ní kí n bá ṣe oyún ẹ̀ gbò ìwọ kan wàá fi mú fẹ́ra. Big sis. What? Kò lè tó yẹn. Ó lè jù ẹ lọ. No, kò lè tó yẹn lágbára Ọlọ́run. Inshallah bí kudratillah. Ẹ má worry, everything will be in control. Ẹ kàn join faith yín pẹ̀lú tọ́dọ̀ mi. Mo ti join ẹ. She understand. Mo ti join ẹ. Ṣé ẹ má bínú sí mi ṣe gbọ́. I'll see you again. Okay o. Take care. Ìwọ náà take care. Ẹyẹ kékeré òde ayé ẹyẹ tí ń tí òde ọ̀hún ó dẹ̀ mọ̀ wípé ẹyẹ ragàdì tí ń gbé ẹyẹ ẹgbẹ́ mi lálàá ni mí o tí ò bá wá jáwọ́ lórí ọ̀rọ̀ ẹbí mi wà á jásẹ̀ dákẹ́ ń bẹ̀. Ẹyẹ ń bẹ́yẹ ṣeré lẹ́yẹ tù yẹyẹ tí ní bá bí ẹyẹ kékeré òde ayé tán ó lè dá ẹyẹ tí ń tí òde ọ̀run padà síbi tó ti wà. Ìbà ayé o, ẹ̀yin láró bá aṣọ má balẹ̀, tó tó ẹyẹ, ìbà ẹyẹ, ẹyẹ gùdẹ̀gùdẹ̀, ẹyẹ bàgẹ̀bàgẹ̀, ẹyẹ ìyá mi, apanimáyọ̀dá tó tó. Orí ìbà abojú wìní ẹyẹ ayé o, abẹ́sẹ̀ wìní, ẹyẹ ajere. Bójú wíníwíní lórúkọ táwọn ìyá mi ń jẹ́. Àbójú wíní ẹyẹ ayé o, abẹ́sẹ̀ wíní ẹyẹ bàgẹ̀bàgẹ̀. Àtòríjàpá àtẹ̀dọ̀jọ́ kan àti fún jòròǹro ẹyẹ. Ẹ̀jẹ̀ lómi ayé o, lómi ìmùlẹ̀, lómi àwo. Ọ̀nà tẹ́ fẹ́ gbà yọ sí mi lélẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà bí mi náà lé. Ó ṣe ní ìwẹ́rẹ́ ó ṣe ní ìwẹ́rẹ́ àtẹ́lẹsẹ̀ méjì lè gbójú ọ̀nà méjì olójútó fún èmi Mọ́tọ́lá ọmọ Àbẹ̀bí mo ní mi ò ní sọmọ orílẹ̀ ayé wáyé ǹjẹ́ ẹ̀yin olú inú mi yìí mo wá pè yín sí pé kò fẹ́ fún ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ kẹ́ fi ṣomi ara ẹ̀yin ìyá mi ò ẹ máa kà ṣe ìwé di ata kí ló fi aṣọ akáṣe òun fi aṣọ akọ́kọ́ra òun jà kàwákàjà òun lọ
lè jà o nígbà ọmọ ìyá ọ̀sà. torí ipò tí àti gbọmọ rí kìtìkìtì lẹ́rù ń bọ̀. Pẹ̀lẹ́ sà. Ó ṣe gan-an ọmọ tọ́lá. Ó kọ àbẹ̀wò mi. Báyìí ọmọ ẹ̀ kọ́. Ọkọ nǹkan. Ṣé everything ṣàn lọ dáadáa ṣá? Thanks so much. Mo ní kí wọ́n wò yín nígbà tí àǹtí mi sọ wípé ẹ sick láti joy. Ní pé kí n wáyè lénìí mo gbọ́dọ̀ dọ́dọ̀ yín. Mo ṣe ní kí n wá wò yín sà. Pẹ̀lú fọlọ́ ọlọ́ntẹ̀ tí ó ti sọ agbára di ọ̀tún ara mi ti mókun dáadáa sí àmì dókítà mi ti jẹ́ kí n mọ̀ pé lọ́wọ́ tí mo wà yìí. Ara yín ti yá àdúgbò fọlọ́. Aláìmọ̀kànmọ̀kàn tí ikú bá dé tó bá fẹ́ mú ẹrú ẹ̀ lọ àkọ́kọ́ lé àìsàn jáde kúrò ní gbogbo ara ẹ̀. Inú àwọn èèyàn wa máa dùn wọ́n á rò bóyá ara ẹ̀ ti yá ọmọ wípé ikú ti dé ní láti mú lọ. Àmọ́ wọn ò ní fi é gbapò lọ́wọ́ mi. Ẹ lẹ́sà. Ó jẹ́ àlejò. Ẹ wò ẹ má bínú mo ní ìmọ̀ràn kan tí mo fẹ́ gbà yín. Gẹ́gẹ́ bí bẹ́ ṣe tẹ́kẹ̀ mi nígbà tí mo gbé lọ́dọ̀ yín kò ní jẹ́ kí n má lè sọ nǹkan tí mo fẹ́ sọ yìí sà. Go ahead. Okay, ẹ má bínú bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Èmi mo mọ̀ pé dókítà ti sọ fún yín pé ara yín ti yá ṣùgbọ́n màá tún fẹ́ kẹ́ lọ wá àwọn àáfàá tán gbóná àti àwọn pastors kí wọ́n máa ṣe àdúrà fún yín kí wọ́n máa gbàdúrà fún yín lójoojúmọ́ àdúrà ojoojúmọ́ ni o kán ṣe sàárà fún yín kẹ́yìn náà máa sùn kẹ́ máa jí lóru kẹ́ máa ṣàdúrà ẹ máa ṣàdúrà ní gbogbo ìgbà nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ sí yín kó má bàa tún ṣẹlẹ̀ sí yín ni sà ṣe rí ilé ayé tá a wà yìí ara gbé láyé o ọlọ́run ò fi ìgbà kankan sọ wípé ká sinmi ọlọ́run ní pé ká máa gbàdúrà ká súnmọ́ lọ́run a gbọ́dọ̀ súnmọ́ lọ́run gidigidi ni o ká máa pe orúkọ ọlọ́run ní gbogbo ìgbà tá a bá fẹ́ jẹun ni ká pe orúkọ ọlọ́run tá a bá fẹ́ mu oyin a pe orúkọ ọlọ́run tá a bá fẹ́ wọ aṣọ gan ẹ máa pe orúkọ ọlọ́run ní gbogbo ìgbà especially ní òru bí aago kan aago méjì aago mẹ́ta kí ẹ máa gbàdúrà kí ẹ dẹ̀ jí àǹtí mi náà kẹjọ máa ṣe àdúrà yẹn ni mo mọ̀ pé wọ́n láìkí oorun ẹ jí wọn kẹ gbá wọn gbé kán jí kán má sùn tí wọ́n bá tètè dáyé náà kẹ wọ́n omi sí wọn lójú mo mọ̀ wípé wọ́n máa jí nítorí bíbélì gan sọ wípé ká má sùn para pé ká má gba àdúrà ni ó ṣe kókó ní táǹtà wáyé nítorí kí nǹkan tó ṣẹlẹ̀ kó má bàa tún ṣẹlẹ̀ mọ́ sà. Pẹ̀lú àṣẹ tó lọ ń bọ́dọ̀ ṣe sọ yìí máa mú lò trust me ó dẹ̀ pọ̀ náà ló dé yẹn. ẹ kò lè kálẹ̀. àǹtí mi mọ́tọ́lá ẹ káàbọ̀ mà. báwo ni. fine mo ní pé kí wọ́n kí ọ́nkù ni láti gbé pé ara wọn ò yá. tí ẹ lọ ṣe dé thank you sir. àní àwọn màá lọ sí ọ̀sán. ó dà wọ́n sir. bẹ́ẹ̀ take care àwọn. ọkọ mi o. Ọlọ́mọ dalẹ̀. Báwo ni? Not bad though. Dùn. Ìgbà wo ni Mọ́tọ́lá ti dé nù? Not quite long. Ọlọ́run gbọ́ pé mo wà lọ́sítútù kó wọn wá ráyè wá. Pàtó yà gbọ́ pé wọ́n ti discharge mi wọ́n ní pé kó wọ́n á kí mi sílé rẹ̀. Kí lẹ tí wàá rí sọ? Ṣé ẹ̀kan fún mi láwọn ìmọ̀ràn ṣáá pé kí n make sure pé máa ń pray dáadáa pé mo lè lọ sọ́dọ̀ àwọn pastor kí n lọ sọ́dọ̀ àwọn àfà then kí n máa jí kí n sábà gbàdúrà ṣàgbé kí n sọ́nà náà pé gbogbo wàhálà tó ti ré kọjá kó má tún ó sì mọ appreciate àbọ̀ rẹ̀. Ìyẹn lẹ́nu Mọ́tọ́lá náà. Ẹ bó ọkọ mi ṣòro èèyàn gbàdúrà èèyàn gbàdúrà iṣẹ́ bá fi ṣọ́ọ̀bù bá a ti wáyé páàrí bẹ́ẹ̀ ni
náà là ń wí bí wọ́n gbàdúrà ìyẹn òṣèré kó ṣorí àsìkò tó bá yí ọ̀nà kádàrá ẹni gbogbo ẹ̀ náà ó lè má ṣoríire nǹkan tó yàn náà ni àmúyọ ọ̀nà jẹ́ pé orí òkè ní lójoojúmọ́ orí òkè náà máa ń kú sí orí òkè náà máa ń sùn sí orí òkè náà máa ń jí bí ìṣe pé káyọ̀ ní ìtumọ̀ gbọ́ sọ fún mi gbogbo àwọn tó ń kọ̀ǹtúrò millions wa ní ìlú wa yìí tipátipá nínú wọn ṣe máa lè fún dára ní 50 naira péré wọ́n ń lá àwọn burúkú ṣòro lè rí pé àgbàjọ àdúrà gan-an ìfàsẹ́yìn ló máa ń jẹ́ àárọ̀ ṣọ́ọ̀ṣì ọ̀sán ṣọ́ọ̀ṣì alẹ́ ṣọ́ọ̀ṣì nígbà yẹn kí wọ́n ti wà lójú pápá kó máa fa gbùrù kó máa fà wọ́n máa sọ pé wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n ń gbàdúrà màmí ṣé wọ́n náà máa bọ́lẹ̀ láti orí òkè you have to struggle ọlọ́run bọ̀ láìpẹ́ èèyàn tí ò bá ń ṣiṣẹ́ lazy idle mind ọlọ́run láìkí ẹ̀ àwọn pásítọ̀ gan tó ń sọ lọ́run ṣé àwọn gan tó ń ṣe oríṣiríṣi àwọn máa ń kà àwọn tó lọ sórí òkè ṣèbájú tó ti máa ń kà wọn nù gbé tó ń kọ́ bọ̀ gbọ́mọ́lẹ̀. ọkọ mi wọn wà lẹ́yìn gbàdúrà. ẹ ti rí yẹn dáadáa. kí ló ń fẹ́. ẹ ti rí yẹn dáadáa. online wà lórí online gbogbo ẹ̀ là ń kà. àwọn tó ń yí ganan lọ́dọ̀ bá ń sọ̀rọ̀ àwọn ìwọ̀n sọ̀rọ̀ déédéé ni. life mi ní tòun. ìmọ̀ràn ti yé mi. Let me what to it. kí ló fẹ́ jẹ kọ́ mi. Any nice thing, right? Any nice thing. Yes. Tí wọ́n kó tó ti jẹ èmi yẹ kó jẹ lé ní. Ẹ̀rọ kìbọn ló fẹ́ kí ẹ náà kó wá wọ̀ láti fẹ́ dá. Wàá jẹ rí. Èmi náà lè fún ẹ. Ìjà tó lè lálẹ́ kú, ìjà olóró, ìjà ńlá tó rọ tọ́tọ́, ìjà olóró, ìjà inú mọ́ sínú mọ́ síkùn, ìjà olóró ni. Tá ò gbọ́dọ̀ rún, tá ò gbọ́dọ̀ sàn, ìjà olóró ni. Ṣojú rẹ̀ kẹsẹ̀ fún ìṣirò bí àgbọn, ìjà olóró ni. Ìjà síkùn pété ẹ̀rín síta, ìjà olóró ni. Kọ́ba pẹ́ kọ́ba tọ́ orí ahọ́n ló wà, ìjà olóró ni. Kọ́ba kú tẹ̀lé tọ́lá inú ikú. Hello ọkọ mi Àríkẹ́ ṣe dáadáa ní ẹkújọ́ mẹ́ta àwọn ọmọ rẹ ń kọ́ ọkọ rẹ náà ń kọ́ ọ̀kàrẹ̀ ọkọ mi yọ̀dà fún ọ kò sí nǹkan kan mo ní gbọ́ tún gbọ́ òun rẹ kí n béèrè àlàáfíà rẹ náà ni lónà ọkọ mi ìjọ tí ẹ gbọ́ pé bàbá ilé aríyẹ yọ̀ kú bàbá mọ̀ kú ó kú o nítorí rẹ̀ gan ọkùnrin tí mo fi pè ọ́ wọn ò ní pẹ́ ṣènáwó o ọ̀rọ̀ àmọ́ tó ṣe fún mi báyìí dákun ọkọ mi Àríkẹ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú bá a ṣe lọ rèé yọjú síbi ìnáwó bàbá ilé aríyẹyọ ó ṣe pàtàkì o òǹkú bàbá náà jẹ́ bẹ́ẹ̀ nígbà wọn ń bẹ láyé bẹ́ẹ̀ ni sórí ìwọ ọ̀pẹ àbúrò rẹ ẹ̀kẹ́ sí kúnlé náà èyí ń sọ fún títí tí ń bẹ lọ́dọ̀ mi ní àyìn náà òun náà jọ ìyín àwọn yòó àtàwọn ọmọ rẹ náà gbogbo yín lọ kẹ́ tó bí méje kọ́ pọ̀ jù méje wo ní pọ̀ jù ọmọ pé ó yẹ ká mọ bá yàn ṣe yẹn náà ni ọmọ bá wa náà ṣe ti ilé mi náà bá dàgbà tí ń bá rebi àgbáre ní ìsìn báyìí gbogbo àwọn ọmọ wọn náà ni ọgbà rúkú ti yìn ọ̀kàrẹ̀ ọkọ mi sátidé tí ń bọ̀ yìí náà ni o kò pẹ́ o gbẹ̀ǹtì ẹ̀rí mo jẹ́rìí rẹ̀ rárá o ní ọ̀nà ń tèmi èmi ò ní lè lọ wọ́n tèmi díẹ̀ ó ṣe níbi ibà gbogbo yín lẹ́ lọ o ṣeun ọkọ mi ọ̀kàrẹ̀ o ọ̀dàbọ̀ o Àríkẹ́ ọ̀kàrẹ̀ ó ti dànù ẹ dákun ẹ dóná bí ìṣe wá kóyàn méje lọ ní ẹgbẹ́ tẹ́ fi pátá tẹ́ fi sáárín tẹ́ wà nípò lórí ọ̀tọ̀ sí mi yẹbi yóò jọ sojú èmi yín torí mi ọmọ bọ́bọ̀ ṣe sórí tí náà kí o ṣe ní ìṣe kóyàn méje wá tẹ́ wà ní fìyẹ̀kún ìyapa tèmi náà kẹ́mi náà dórí àga àjókòó lórí yóò jọ sojú wọn yóò tó yóò tó mú sí bẹ́ẹ̀ ni. Taiwo. Dama. Ẹ̀ka. Níbo lò ń lọ tó lọ kẹ́lẹ́kẹ́lẹ́? Mi ò lọ́bi kankan. Oúnjẹ yín ṣẹ̀jú náà ni wọ́n á pẹ́ sínú ọwọ́ mi fẹ́ dí sọ́ọ̀bì yín. Àwọn lọ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú ilé ara ẹ̀. Ẹ wá bínú. Ọ̀rẹ́ mi Ìdòwú, ọmọ mi lógì. Ó ṣe ìdáká sí Èkó, wà ní kí wọ́n á kí òun.
tí ọmọ yìí olóyè bá dé láti kí n lè fẹ́ lọ kí ṣe bí wàá dágbére fún mi ni ìyẹn ní kó má lọ owó làbọ̀ wá máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣe ibi tó ń lọ ìṣe kò mú fura dání wá. rárá mà ẹmọ náà ẹmọ dòwú bẹ́ẹ̀ mo lọ mà. ó gba ìlú jù. bẹ́ẹ̀ ni mà. ìdààmú àlọ́ àmọ́ má pẹ́ o. ok mà. má pẹ́ wọlé o. ok mà. ó jẹ́ wà nílé mà. ó ṣe. àkúgbà ní pẹ́ náà òun náà dáadáa náà lóṣù ló wá máa ṣe. ẹ tiẹ̀ sì gbé wá náà màá ní kẹ́ gbé wá máa bá yín ràn dáadáa máa bá yín ràn dáadáa náà. dúró afẹ́ká mú òwò ni. mi lè wọ́ kó lé ìtọ́ mú wà lé wọ́n máa mọ̀. ọ̀dà ṣó tọ́ fún ọ pààrọ̀ ló fẹ́ dé ṣá. òfò ni mi ò sọ fún wọn mo pa fún ọdún tó bẹ̀rẹ̀ lẹ́bi ìdòwú ni tó máa rí lálẹ́ tó máa rí mi wọ́n máa mọ̀. kò sí wàhálà já máa lọ. nísòro Òṣogbo láwọn àbí ẹni mi dùn kò sí mi ìdíbẹ̀ yẹn rí mo lè fẹ́ débẹ̀. ẹ̀kejì ni pé ṣé oúnjẹ máa ṣúyọ̀ níbẹ̀ àti ọtí ló ṣọ̀. ṣé máa fẹ́ mo fẹ́ mọ ọlọ́pàá tí mi níwọ̀n nífẹ̀ẹ́ ló ń jẹ́ báyìí níwọ̀n nífẹ̀ẹ́ lẹ́sìn kí ló bá mu. títí mo mọ ó lè parọ́ fún mi. yá ló tọ́rí ìjà lọ tí wà ń bẹ bí ó dẹ̀ bẹ́ẹ̀ dẹ̀rọ sílẹ̀ máa retí fún ẹ kò sí jàre. wọ́n bí máa respect mi náà ọkọ ẹ mo jẹ́ ẹ̀ bí tó. Sọ fún mi ká ní mo ṣe. Ọmọ ní mo ṣe tí ó pè mí kọ́ sọ fún mi kọ́ láti ní ọmọ ọ̀hún mi o. Tèmi bá mi o. Alákòóso ọlọ́run ọba iṣẹ́ sùúrù o. Alápàdúpẹ́ lọ́nà kò sí ní ta máa ṣe. Alápàdúpẹ́ lọ́nà ọmọ méje. Ọmọ méje wà ní. Ọlọ́run ṣe sùúrù. Ọlọ́run alápàdúpẹ́ ni ọ́. Lẹ́yìn bá gbà ọgbà títí tó sọ ní ẹgbẹ́ méjì àti ti ọba. Bísà kí á nìkan. Ọmọ méje. Ẹ̀gbọ́n náà ẹ sọ fún mi náà wọ́n lọ́jọ́ ẹlẹ́ẹ̀mí ṣe fẹ́ rí gan-an. Àbúrò àwọn tí wọ́n lọ sọ wọ́n nípa àwọn tí kò yí o. Ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù yà. Ọlọ́run tẹ́wọ́ náà pẹ́ mi. Ó wà ń bẹ́ o àtọmọ méje tí wọ́n gan. Méje ọmọ méje àṣeyìn ò ní gbọ́ láyé kí tí ọmọ bá àṣẹ bẹ́yẹ̀ bá gbọ́ngbọ́ngbọ́n tó so ní agbáwájú àṣẹ tí ó bá. ẹ ò fún màmá iṣẹ́ àtọ̀kọ́ra ọlọ́run ló fún wa kò sí tábà ṣe ẹ o mo kàn ní kí wọ́n yọjú sí i ní àní rẹ̀ mọ́. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe gan. ìṣe kò pẹ́pẹ́ tó sì yà nínú o. ẹsẹ̀ mi o ẹsẹ̀ pẹ̀lú gbà o ẹkún máa dára mi o. lọ́kọ̀ bá tilẹ̀kùn. ìyá ẹ kú oríire gbogbo ṣe yín. èmi náà gbà á oríire ńlá ni kí ló ń dórí rẹ ọkọ bá ń pa àṣẹ ńlá ni o dúpẹ́ ṣe rí i pé kòkò sọ̀rọ̀ mọ́ kò sí ọ̀rọ̀ pé ìyá nípa yín. kéwì bí o tó owó tó fi kún. ṣe lọ sí omi létí ilé mẹ́rìndínlógún apá ọ̀tún ilé mẹ́rìndínlógún apá òsì níwájú àti lẹ́yìn kí ti gbogbo yóò dìgbọ̀n. àṣẹ́gun. ẹ̀yẹ́ rí mọ́ kí ló dé tó ṣá mi lọ́gbẹ́. sáyìn lọ́gbẹ́ tá ń tó bẹ́ẹ̀ tó tó sá omi lọ́gbẹ́. èmi ò rójú ọgbẹ́ lára omi. oníṣègùn rẹ
tí ń pètè àti dalẹ̀ ó lójú ara ọmọbìnrin lòun ó sì bẹ̀rẹ̀ sí ẹ̀yìn lọmọge ó sì fi lélẹ̀ ta ni ó ṣàìmọ̀ pé àpẹẹrẹ ilẹ̀ dídà ni. èèwọ̀ èmi ò gbọ́dọ̀ dalẹ̀ ẹyẹ mi ò gbọ́dọ̀ dalẹ̀ kí n lè bá a dalẹ̀ tó lẹ́yẹ tó bá dalẹ̀ ni ò ní dalẹ̀ èmi ò dalẹ̀ yín o. bẹ́ẹ̀ni o ò dalẹ̀ mi ó dá o èwo ni ti Táíwò ọmọ mi tó kó má jọdá ó sì mọ̀ pé ràn lú àwọn ni béèyàn bá jẹ́ ó di dandan kó òun. èèwọ̀ lẹ́yìn o olórí ìjẹkújẹ kan ìyún èṣù láàlú ògiri òkò gbogbo tí n bá ṣe pátápátá kan gbọ́dọ̀ àwọn méyì. èmi ló ń halẹ̀ mọ́ ó sì fẹ́ kí porogodo ó lù fún ọjọ́ kí pátápátá kó pàtẹ ọjà sójúde rẹ̀. ọyẹ tí ọ̀dà ẹlẹ́dàá mi kọ́ porogodo ayé ò gbọ́dọ̀ lù fún mi jó ó dá olórí ṣé mo lẹ́tọ̀ọ́ àti fi ọkọ àfẹ́sọ́nà ọmọ mi mo lẹ́tọ̀ọ́ àti fi dájọ́ àbí wọn lẹ́tọ̀ọ́. ò lẹ́tọ̀ọ́. àfẹ́sọ́nà ọmọ mi ni Táíwò ọmọ yín títí ọmọ mi àfẹ́sọ́nà rẹ̀ ni Táíwò. ó ṣe ní ìwẹ́rẹ́ ó ṣe ní ìwẹ́rẹ́ àtẹ́lẹsẹ̀ méjì ò lè gba ojú ọ̀nà méjì òun ló dífá fún èmi ẹyẹ títí òde ọ̀run pé mi ò ní sọmọ orílẹ̀ ayé wáyé ǹjẹ́ oyún inú mi o ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ ẹ wá fi ṣómi ara ẹ̀yin ìyá mi o ẹ̀yin ìyá mi o ẹ̀yin ìyá mi o. ẹ̀ṣọ́ ṣẹ́jọ́ ẹ̀ẹ́kẹ́jọ́ máa lè ṣú ṣe arírẹ́rẹ́ yẹyẹ ọyẹ ẹ̀ṣọ́fù kú tẹ̀lú òun là á pẹ̀jẹ̀ ó já gbogbo nǹkan tó gbé sílé ọmọ tó ń pè ní ọmọ kó máa wálẹ̀ kúrí pàtàkì lórúkọ tá à ń pè ẹ̀mí kí ẹ̀mí ara ẹ̀ kó fi ẹ́ sílẹ̀ kó lọ́ọ́ bá wọn ṣẹgbẹ́ ẹyẹ lóde ọ̀run bẹ́ẹ̀ ló. ṣàgbébí wọn ò jẹ́ kí wọ́n ní rúùmù ọ̀pọ̀lọpọ̀ ìkànnì ọ̀nà ṣiṣẹ́ ìdá mi mọ̀ ló jẹ́ kí n wọlé báwo ló ṣe ṣẹlẹ̀. Big sis, in fact nǹkan tí mo kàn rántí ni pé mo látòjú òun ó kàn bẹ̀rẹ̀ sí ń pariwo wọn bẹ̀rẹ̀ sí ń complain inú and the next thing okay fine jẹ́ ká lọ sí hospital the next thing kábọ̀dé bá dé hospital ó collapse and látàmú ẹ̀ ní kò tí ì jí báyìí in fact àwọn doctor yẹn tẹ̀ try wọ́n ní okay fine let them see how they can actually revive her. I mean, God forbid anything happens to my baby. I don't know. Imagine that, no. Mọ́tọ́lá. Bó ìkókó gbọdọ̀ ṣe o. Àgbo ìyá àgbo ọmọ lágbára Ọlọ́run. Àgbè òní fún ìlú omi ò gbọdọ̀ dànù. Mo kàn ní kí n sáré wá wòye ni. Má tún padà wá. Báwo dẹ̀ ni Bill's hospital?
mo ti sort gbogbo yẹn bọ̀ sí big sis nǹkan tó tẹ̀ ṣe mí sìn gangan kọ́ nìyẹn owó yẹn ò tẹ̀ ṣe problem mi at all kíyàwó mi wà okay káwọn ọmọ mi wà sound that's all I just. ó máa bá òkè lágbára Ọlọ́run but ó bá fi ọlẹ̀ fún mi náà ó bá jẹ́ kí mi san ó ti ṣe wàhálà látijọ́ ẹ̀ àtàlẹ́ sì pé ó kúrò ní ọ̀dọ̀ ẹ̀ at least jẹ́ kí mi ẹ̀gbọ́n ẹ̀ san okay nǹkan tí màá ṣe lélẹ̀ bí n bá ṣe wọ́n sì máa fún ọ ní extra money so that wọ́n á tọ́jú ẹ̀ dáadáa. kí ẹ ṣe lọ́wọ́ sí. all right jẹ́ kí mi máa lọ ṣùgbọ́n nǹkan kan gbọ́dọ̀ ṣòro ní àbúrò bí o tẹ́lẹ̀ aláyọ̀. màá pè é lórí fún láti fún yín update. máa gbàdúrà náà ṣùgbọ́n. ẹ̀ṣọ́ ọ̀nà ọmọ ẹ ṣe máa ti. Mr. Bolaji. Doctor, Doctor, kí ló ń ṣẹlẹ̀ kankan sí ìyàwó mi ò tí jí náà mo bẹ sọ pé ó máa tètè jí mi. Mr. Bolaji, ọ̀rọ̀ coma náà sọ yìí and coma can last for days, months, coma náà kò wọ years. No, don't even go there. No, don't even go there. Don't go there. Ìyàwó mi máa tètè jí. Kí ló ṣẹlẹ̀ gangan? àti wọ́n ti wà báyìí náà ó tó yẹ kó ti jí báyìí náà. Calm down, she'll be fine. And ṣe rí ọ̀rọ̀ orí ìyàwó yín àti ìyàwó yín ni mo ṣe torí ọ̀rọ̀ ayé yín. Oh my God, I'm losing it. I'm losing it gradually. Yes, but I mentioned already, but then I'm not even thinking straight. I'm not. Okay, now, so only low days, only low weeks, months, God forbid. Kí ni wọ́n ṣẹlẹ̀ sí ẹ? Kí ni wọ́n ṣẹlẹ̀ sí inú ẹ̀? Mo ní suggestion kan. Kí ni ẹ? mẹ́rin so ò tí ì jẹ́ òun là ń gbọ́ ta ló mẹ́rin so mo ní ta ló mẹ́rin so èyí ẹyẹ kékeré òde ayé ni ìwọ bẹ́ẹ̀ ni èmi ìdí abájọ mo ṣàlọ̀ títí mo sọ fún ẹyẹ títí òde ọ̀run wípé ajá tó sá ilé kòkò èṣù ọ̀ṣẹ́ kòkò ajá lèṣù ọ̀ṣẹ́ mo jẹ́ kó mọ̀ wípé ẹran kékeré kọ́ lẹ́kùn lẹ́gàn òjò lákò lẹ́jọ́ àfojúdi. yéé pàṣàmọ̀ má fi á sínú òkùnrin ọ̀rẹ́ rárá. ojú sọ̀rọ̀ fún wa ní kíkún káàrọ̀ ọ̀rọ̀ kó lè mọ̀ bí ẹni tó wẹ̀ nínú òkun. But darling. Yes, yeah. Pé o sọ fún ojú appointment very early. Yeah, mo wọ́n ẹ̀sọ́ kẹrẹ ẹ pè mí ni ojú tó bá ti ní tòṣó náà kò ní sìn ní kò fẹ́ lọ dúró dé ní junction kan lọ́sàn-án. Anyway, èmi ti ṣetán láti máa jáde. Excuse me, come on, turn around, let me see you. Clinton? Yeah. 360. Okay. Yeah. You're just too much. Oh, darling, thank you so much. Ọlá ẹ̀ náà ni, ọlá ẹ̀ lè mi fi ń mí. You sure? Anyway, èmi ti fẹ́ máa lọ ń sẹ̀. Okay. Tí n bá ṣetán bí tí mo lọ, màá yà ní ọ́fíìsì ẹ̀. Èmi àti àjọ máa darí bọ̀ wálé. No problem. Okay. Hi, baby. Thank you, Maria. Kò ní lovely day, I see you alone. Uncle, Láàrin báwo ni iṣẹ́ láfíà ni? ibi pa ilé wa ni.
Yeah, mo ló lè nǹkan ni. Ẹ dìde. Ẹ dìde kẹ́ tẹ̀lé mi. Wọ́n ṣe kò lè ṣá. A ní kẹ́ tẹ̀lé mi. Ẹ lọ bá alàgbà tó wà lọ́ọ̀kan yẹn. Kẹ́ sọ fún wọn wípé ẹ nílò ìrànlọ́wọ́. Ibẹ̀ ni ìgbàlà yín wà. Gbogbo ara mọ̀ wípé ọ̀dọ̀ wòlíì àgbà jẹ́ òwò fún mi láti wọ̀. Nítorí ti fi ìgbà kan gé ìyá mi kúrú. Gbogbo láti mú un náà wípé ẹyẹ ò gbọ́dọ̀ jáde ẹyẹ. Ẹyẹ lè gé ìyá ẹyẹ. Ṣùgbọ́n ẹyẹ ò gbọ́dọ̀ ṣẹlẹ́yà ẹyẹ. Kí ẹyẹkẹ́yẹ tí ò nífun nínú kó má ṣe ṣẹlẹ́yà ẹyẹ. Ká yẹyẹ ẹlẹ́yẹ kó má di ẹlẹ́yà fún ẹyẹkẹ́yẹ. Kí ẹyẹ kírókíró òde ayé má bàa bínú sí ẹlẹ́yẹ. Kí ẹranko yáyò òde ayé má bàa kẹ̀yìn sí ẹlẹ́yẹ. Ẹgbẹ́nu ní sọ̀rùn ẹ̀yẹ ẹyẹ ẹ̀pẹ́ rẹ̀ lásán lásán yìí. Ẹ wo ní tèmi o alápàtà àtọdẹ nǹkan kan náà làwọn méjèèjì. Kò sì sí yàtọ̀ láàrin arẹ́nijẹ àtàpanijẹ. Ìjìyà tó bá pọ̀ àti tó yẹ ní ká jẹ́ ká fún ẹyẹ tíntín òde ọ̀run ó lè mọ tó ṣe láì dáa. Ìjìyà bíbó. Bẹ́ẹ̀ ni. Kò yẹ ká ṣe bẹ́ẹ̀. Torí kí ni? Ẹ má jẹ́ ajá láìmoore. Ẹ má jẹ́ ká fi ibi sólóore. Gbogbo wa la mọ ipa tí ẹyẹ tíntín òde ọ̀run tó ti kó nínú ẹgbẹ́ yìí. Ó ti ṣe wá lóore tó pọ̀. Kò wá yẹ ká gé ọyàn ẹni tó ń fún wa lọ́mú mu. Torí kí ni? Nítorí pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Báwo ló ṣe wá yẹ kó rí? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kí ni òṣèṣe? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ti yẹ kó rí nù. Agbáwo gbọ́dọ̀ bá wọ́n. Alásàkó ilé ló ṣe bẹ́ẹ̀. Kátorí wípé wọ́n ṣe dáadáa ní ẹgbẹ́ ká yàn sọ́nà náà. Kò yẹ kó fìyà jẹ. Kò yẹ kó fìyà jẹ. Ó yẹ kó jìyà. Yóò jìyà. Ó ń gbé mi lẹ́nu. Bẹ́ẹ̀ni. Ó ń gbé mi lẹ́nu. Bẹ́ẹ̀ni. Ó kọjá ìyẹ́. Ó kọjá ìyẹ́. Kò yẹ kó rí ẹ̀ o. Àní bí ó ti yẹ kó gbọ́dọ̀ jìyà. Kí hallelujah. Ẹ kí hallelujah. Ẹ jẹ́ ká kí hallelujah. Ẹ jẹ́ ká yìn Jésù lógo. Alàgbà, ọ̀rọ̀ yín ó dàbí ọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tí a so mọ́lẹ̀ nígbà tí Jésù Kristi fẹ́ wọ Jerusalem tó ní ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ tí a so mọ́lẹ̀ yẹn ẹ lọ tú sílẹ̀. Ǹjẹ́ ọmọ tó wá sọ fún wọn? Olúbi ẹnikẹ́ni bá bèèrè lọ́wọ́ ìpìta ní kẹ́ ẹ tú wa ẹ sọ pé Olúwa ní fi ṣe. Olúwa ní fi ṣe. Bẹ́ẹ̀ni, ṣẹ́rí gbogbo ogun àti gbogbo bíi tí a dè yín mọ́ Olúwa ti tú yín sílẹ̀. Ẹ fún lóògùn rẹ. Gbogbo agbára tí a papọ̀ tó ilé ayé yín lẹ́nu Olúwa ti pa wọ́n lẹ́nu mọ́. Ìṣẹ́gun pípé ó ti jẹ́ tiyín. Kìkì wípé kí ẹ kàn ní ọkàn ìyìn Ọlọ́run lógo. Kí ẹ fi gbogbo ayé yín kẹ́ fi súnmọ́ Ọlọ́run. Kí ẹ gbogbo ọkàn yín kẹ́ fi súnmọ́ Ọlọ́run. Kí ẹ máa yin Ọlọ́run ní gbogbo ìgbà. Olúwa wá ṣe kí ni o? Àwa súnmọ́ yín. Kí ni wí? Ẹni Olúwa wá súnmọ́ mi. Olúwa súnmọ́ yín. Ẹ rí nínú ìwé Onísáàmù ó ní Olúwa ní àpáta àti ààbò mi. Ibi ọkàn ibi tí èmi sinmi lé. Nígbà tí èmi bá sinmi lé Ọlọ́run, Ọlọ́run wá ṣe kí ni o? A fi gbogbo ohun tó ní a fi súnmọ́ yín. Ṣùgbọ́n kinní kan wà. Arábìnrin tó ṣe àtọ̀nà yín débi. Báwo ló ṣe jẹ́ sí yín? Ẹ ṣe àlàbà. Ṣé rí ọmọbìnrin tẹ́ ìwò yẹn láti kékeré ló ti wà lọ́dọ̀ mi títí tó fi kàwé tá a fi ṣe ìyàwó fún un. Ẹ̀gbọ́n ẹ̀ ni ìyàwó mi. Wọ́n jẹ́ ọmọ tó dáa pọ̀. Nǹkan tí mo kàn rántí lórí ọ̀rọ̀ ẹ̀ ni pé ọjọ́ tá a sọ ìyàwó mi bá mi sọ̀rọ̀ jáde lè kó pẹ́ẹ́lú dé débi lómi pé kí ni jókòó sí mi báyìí báyìí lọ́wọ́ ni ẹ dìde jẹ́ ká lọ mi ò dẹ́gbẹ́ lẹ́nu bí mo ṣe tẹ̀lé nìyẹn o títí tá a fi dé iwájú church ní tàbí báyìí ní ilé sọ pé mo rántí nǹkan kan dèé ní tìlú kan tó rẹ́ mi pé ó sọ pé alàgbà tí mo ń rò lọ́kọ́ yìí o ọ̀dọ̀ ní ìgbàlá yín wà
ẹ lọ bá kẹ́ sọ pé ẹ fẹ́ ìgbàlà. That was all. Access that day. Mi ò fi ojú mi kàn kò pè mí lórí aago ẹgbẹ́ ìbọn kò débi wá wò mí. Mi mọ nǹkan tó ẹ má bínú. Ṣé alàgbà ṣé rí ní ti ìgbàlà tí ó sọ yẹn ọ̀dọ̀ mi kọ́ ọ̀dọ̀ ẹni kan ṣoṣo ní ìgbàlà wà tí ṣe Jésù Kristi nígbà tí ẹ̀dẹ̀ ti tọ́wọ́ ẹ̀rí bó ti gbà yín là so ìyẹn ò dúró ṣé rí ní tìyàwó yín ọ̀dọ̀ tó nìyẹn ṣùgbọ́n arábìnrin yìí ṣe mọ̀ pé ìrànlọ́wọ́ lárábìnrin yẹn ṣe fún yín débì bẹ́ẹ̀ni ǹjẹ́ ṣe tán láti san àrò fún àrò bẹ́ẹ̀ni àrò bẹ́ẹ̀ni fún ọmọ tọ́lábì bẹ́ẹ̀ni tábàárì nǹkan mẹ́ta tó fẹ́ sọ tó tún ju àrò lọ ìwé rẹ̀ láti ṣe fún náà àṣẹ ìrádùn nǹkan tá a kà sílẹ̀ yìí ni ṣíbí mi ọ̀bí tí wọ́n ti ń jó mi. ẹ ṣetán láti ṣe fún. má ṣe fún ọ. Jésù Kristi ìránṣẹ́ tí a sọ̀rọ̀ nípa yìí ó wà nínú ìgbèkùn tí ó lágbára ó dẹ̀ wà nínú yín ṣùgbọ́n tí màtí bá lè lọ nínú àwẹ̀ àti àdúrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣetán láti san àrò fún ká fi gba àdúrà ìṣẹ́gun tí ó lágbára ká fi bẹ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ wa nínú Ọlọ́run pé Ọlọ́run máa ṣẹ́gun fún arábìnrin ẹ̀yin ńkọ́. èmi ní kí mi wá wo àlàáfíà ọkùnrin mi ò gbọgbà tẹ̀dẹ̀ wá lẹ́nu tó ṣe wọ́n lórí gan wà ní ìṣòro báyìí. wo alaba ọmọ tẹ̀wé gan-an ó ní ìdádúró ó ní ìdíṣẹ́gun gbogbo ẹ̀jọ̀ máa ṣàdúrà ń báyìí ni ká ẹ sọ pé kó bá jùjọ mẹ́ta tẹ́ ẹ dárúkọ yẹn ẹ sọ fún wa pé 7 days or 10 days tá a máa lò èmi ṣetán láti lò ń bí o. ẹ ti ṣetán. mo ti ṣetán. ní kíákíá báyà náà ti yára máa bẹ̀rẹ̀ ẹ̀jọ̀ gbóhùn àdúrà sókè ìjà sọ fún Ọlọ́run ìránṣẹ́ ìnípò òkìpò tó wà ní ìgbèkùn tó wà kó lu akótó sílẹ̀ ó yá àdúrà. اللهم صل على محمد صلي 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 صلى الله ẹyẹ nínú ó yẹ kó rántí ó yẹ kó mọ̀ wípé kò sí ẹyẹ tó lè fò bí ojú gbogbo ìrònú rẹ ni mo mọ̀ pátápátá wọn kúkú mọ̀ pé o mọ̀ bẹ́ẹ̀ ni bóyá ìwọ náà mọ̀ wípé kò síbi tó jìnà bí inú. bẹ́ẹ̀ ni kò síbi tó jìnà bí inú bí mi ṣe wá jìnà tó kò sífù tí ń bẹ́ẹ̀ náà ọmọdé táwọn di o mọ̀ gbogbo ìrònú rẹ pátápátá ni mo mọ̀ gbogbo bó ṣe fẹ́ de tó sórí ẹ̀gá ayé tó fẹ́ pọ̀ gbogbo ẹ̀ ni mo mọ̀ èmi lọ́kàn ẹ̀yẹ́kẹ́ ẹgbẹ́ yóò ṣí sọ ṣé ìyọ̀ mọ̀ wípé kò sí ẹran tó kọ̀ òbí ahọ́n ni ìwọ kíní burúkú yìí ọmọ fojú ànáwó mi nítorí ọmọ ẹyẹ àná tí wàá di ẹyẹ lágbàáyé. ẹ gbà mí èmi ìwọ ẹyẹ kékeré òde ayé èmi ló ń bá wí báyẹn. اللهم صل على محمد صلي صلى الله عليه وسلم اللهم صل على محمد صلي 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 لا اله الا الله لا اله الا الله لا اله. èmi ẹṣin ńlá èmi àràmàǹdà ẹṣin tí gbogbo ẹṣin ayé ń wò sáré ló ṣe báyìí sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ń ṣàṣùpàrà bóyá ló mọ̀ wípé bí ẹṣin wájú ọ̀pá mèrè sá ẹṣin tó wà lẹ́yìn á sì sáré tó á sì tẹ̀ síwájú ẹjọ́ ní sùúrù o bóyá ló mọ̀ pé nǹkan mẹ́ta kan wà tí a
ìjà a ò gbọdọ̀ fọ́ kékeré mú ìjà. ó tọ́ ẹ ká ló ṣe ètò wọn náà dún ṣé ló yẹ ká bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tẹ́ bá fẹ́ ká yé jẹ yín ṣé wàá ní wákàtí mo ti di olórí ayé báyìí tí kò sí nǹkan tí ẹnìkan ní ilé ṣe sí tí àwọn ẹyẹ ìpẹ́yẹ rẹ̀ náà dẹ̀ ti faramọ́ àdúgbò parọ́ ni bẹ́ẹ̀ ni. ẹjọ́ mọ́ tọrọ yín jẹ àtìyá àtọmọ bóyá lọ mọ̀ pé mi tọkàn rèé àkókò tó tà lọ́mọ tó mọ́ kò nìkan ló kù lójú ọ̀run èmi lọ́kàn gbogbo àwọn ẹyẹ bẹ́ẹ̀ náà ló sì mọ̀ sí abẹ́ẹ̀mọ̀. bẹ́ẹ̀ni gbọ́dọ̀ pa ẹ gbà mí ọdẹ ti dẹnu àwo látún lọ sí. inú ti ń bí mi gbogbo yìí lè sì mọ̀ pé tínú bá bí mi kanlẹ̀ kò sí ẹ̀rọ tí wọn ò lè dá mo lè ní kílẹ̀ yóò lanu kó sì gbé gbogbo yín mi. kí ni lè. ẹ̀yin máa dẹ̀ yí o. kò sẹ́ni lè pa kádàrádà o ọkàn lè fọwọ́ wa gò sẹ́yìn ní kádàrá rìn bákan àpadà wá ṣẹ. kò lè yí padà ìrìn àjò. ẹgbẹ́ jésù pa. ẹ yí padà. ẹgbẹ́ jésù gbọ́ kẹ́ yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ kẹ́ súnmọ́ ọlọ́run ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. ẹ káàsán mà àwọn sọ̀rọ̀ pa jésù ni o ẹgbẹ́ jésù gbọ́ ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. ẹ káàsán ìyá mi ẹ káàsán jésù ni olùgbàlà aráyé. kí ni ìdí pàtàkì tẹ́ sọ pé kí n gba jésù nínú ayé mi. jésù kristi òun ni olùgbàlà aráyé tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ iyebíye fún ìràpadà wa. ẹni kí n gba jésù sínú ayé mi. èmi bí mo ṣe wà yìí orúkọ mi ni abdulmalik èyí tó túmọ̀ sí pé mùsùlùmí òdodo ni mí. báwo ni ẹlẹ́sìn islam bí tèmi ṣe máa gba jésù sínú ayé ẹ̀.
àti ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristẹni Ọlọ́run ọba kan náà ni àjọ ń sìn. Ṣé rí ẹni tí ẹ̀yin pè ní Ànábì Ìsá àti ẹni tí àwọn ń pè ní Jésù Kristi kọ̀ọ̀kan náà ni méjèèjì. Kódà gan-an ọkọ tí ó fẹ́ mi sílé. وصل لربك ولها إن شاريك ولا تاب بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو عليه القيوم لا تنسوا سنته ولا نام الله ما في السماوات ما الثالث يسفاه بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فاستعذ بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم تباتي أداب النبي واتبع وأجينا الله كسبا ويسلا نارا ẹni tó yàn ló ṣe lógo ẹni tọ́lọ́ ń gbé dìde o tẹ́ni kò ṣubú bí yẹn á dẹ̀ ṣe wá ṣubú kẹ́ o ṣe bá dẹ̀ ṣojú Ọlọ́run ọba kò lè yí padà ìrìn àjò ẹ̀dá